ẹ wò àwọn olúkarawa nìyẹn o àwọn bandits nìyẹn àwọn màbúdà nìyẹn ẹ ti rí má kà wọn ò lo bọmọ nísìnyí o ìdí tá ṣe máa dìde tán nìyẹn o tó bá ti pe rálì wa ìdí tá ṣe máa dìde tán nìyẹn o ìdí tá ṣe máa dìde tán nìyẹn o tá máa jáde fún rálì o. mo kí yín ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ káàrọ̀ oòjíire níbikíbi tẹ́ ti ń wò mí àti ibikíbi tẹ́ ti ń gbọ́ mi Odùduwà wa á jẹ́ wàá gbà ọ́ a máa rí gbà láṣẹ Èdùmàrè ẹ wò ẹ jọ̀ọ́ èmi náà ti fẹ́ bẹ̀ yín lórí ọ̀rọ̀ Yorùbá Nation ẹ jẹ́ kí gbogbo wa jáde ká ṣe ra wa lọ́kan ká jáde fún rálì ká lè bá gba Odùduwà ká lè bá gba ilẹ̀ wa lọ́wọ́ àwọn Fúlàní lọ́wọ́ àwọn ajínipa lọ́wọ́ àwọn agbenipa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jáde ká jọ ṣe rálì yìí nítorí bá ti kéde ọjọ́ báyìí tí rálì bá máa jáde ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo wa ká túyáyá ká jáde fún rálì ká lè bá gba ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn ìjọba lọ́wọ́ àwọn Fúlàní ẹ wo bọ́ǹbù táwọn Boko Haram ń lò nísìnyìí ẹ wo nǹkan tán lò nǹkan táwọn sọ́jọ́ lò rí táwọn sọ́jọ́ tiẹ̀ ní lọ́wọ́ òun náà ń lò ẹjọ́ ta ló ń sọ̀pọ́tì wọn ta nígi lẹ́yìn ọgbà wọn tó dúró tí wọ́n tó ń fún wọn ní àwọn irinṣẹ́ burúkú yẹn ẹ wo ẹ wá nǹkan kẹ́ fìdílé kẹ́ ó fídíò tí mo fẹ́ play fún yín. ẹyin rán mi ẹ jáde tán tí ìpè bá ti pe ìpè aago ìgbàlà tí bàbá Professor Banji Akíntóyè tó bá ti pe aago ìgbàlà ẹ jáde tán ẹ jáde lógúnlógún ẹ jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n kó nílé sọ kó sọ fún àlejò pé kulé gbọ́ kó sọ fún toko à ń ja ìjà yá àjàjà yìí torí tara wa nìkan à ń jà nítorí àwọn ọmọ tá a máa bí à ń jà nítorí ìran wa ni à ń jà nítorí kọ́mọdé gba ilẹ̀ wa torí kí àwọn Fúlàní kọ́ máa mú àjẹ́ndà bàbá wọn Usman Dan Fodio tó sọ pé àwọn làwọn ní Nàìjíríà àdẹ bá wọn jà sí àwọn lọ ní Nàìjíríà kọ́ máa lọ gba Nàìjíríà wọn àwọn ò ń ṣe Nàìjíríà ọmọ Yorùbá ni wá Yorùbá ni mí Yorùbá nìran mi àwọn ò jíríyà mọ́ ẹ jẹ́ ká dìde tán pátápátá là ń fọ́jú kùmọ̀kùmọ̀ là ń dẹ́tẹ̀ ojú àfọ́fọ́ tán ìjà ló ń dà ẹ jẹ́ ká dìde tán tá a bá jà ká lè gba ilẹ̀ wa in fact ihun tọ́lọ́run gan nífẹ̀ẹ́ sí ni bẹ́ẹ̀ ni ká má joyè coward ẹ jẹ́ ká dìde tán lógúnlógún ká dìde tán lọ́gbọ̀nlọ́gbọ̀n ni kí ló dé ọ̀nà tá tiẹ̀ bá fi dìde tá má fi ja ìjà yìí pọ̀ ọ̀nà tá má fi ja ìjà yìí pọ̀ ẹ wò ṣé ẹ mọ̀ yín nísìn pé àwọn lukarawa àwọn iswap àwọn Boko Haram àwọn lukarawa àwọn mabuda gbogbo wọn pátápátá gbogbo àwọn terrorist yẹn ṣé ẹ mọ̀ nísìn pé wọ́n tún ti upgrade wọn ò lo ìbọn mọ́ o upgrade o wọn ò lo ìbọn mọ́ o wọn ò lo tàtàtàtà mọ́ o nísìn ẹ wò kọ́ tá bá fi tètè gbára wa kúrò nìyẹn o torí pé tá bá gbára wa kúrò nínú oko ẹrú Nàìjíríà yìí tá bá di ilẹ̀ wa mú tá di gbogbo àwọn bọ́dà wa mú wọn bí aláìjakùnrin máa kọ́kọ́ yàlákùyà lukarawa bandits Boko Haram mabuda gbogbo wọn pátápátá wọn bí wọn dá kọ́sẹ́ pé àwọn fẹ́ kọlù wá wọn ò tó bẹ́ẹ̀ wọn ò nẹnu ní ibẹ̀ nísìn wọn ò lo ìbọn mọ́ o wọn bí aláìyá wọn dá kọ́sẹ́ pé àwọn fẹ́ kọlù wá wọn báwo ni wọn bí wọn dá nísìn wọn ò lo ìbọn mọ́ o drone ló fẹ́ máa lò drone drone òun ló fẹ́ máa lò báyìí nísìn ọmọ ẹ mọ̀ nǹkan tó mì nìyẹn drone tó fẹ́ lò yẹn ọmọ jù látòkè báyìí ni bọ́ǹbù ni even kò ilé ẹni tó bá wọ̀ tí bọ́ǹbù yẹn ibi tó bá fẹ́ parun báyọ̀ máa ju ní gbò ẹ tó bá bá ìyàwó ẹ̀ sùn tó bá wà lórí ìyàwó ẹ̀ gan pàápàá níbi tó ti wà lórí ìyàwó ẹ̀ lọ́wọ́ ẹ má jẹ́ sọ̀tọ̀kùsọ̀ láàárọ̀ ó ṣàrọ̀ Sunday tó bá tí drone yẹn bá fò tó bá ti target ilé onítàn tó bá ju gbò ó máa wu láti ilẹ̀ ni tí gbòǹgbò ló máa wu ilé yẹn ẹ̀rín nìsín ṣàmásọ́pọ̀ àwọn ìjọba wo mọ́bi tó wà ní wọ́n tún ti upgrade wọn lo ìbọn mọ́ múṣẹ́ yálé lè tó fẹ́ ṣe nísìn eléyìí ò sọ̀rọ̀ ẹnu ẹ jẹ́ kí n fi wọ̀nyí o drone ló fẹ́ máa lò nísìn níta máa fi tètè kúrò nínú Nàìjíríà nìyẹn àwọn ìjọba wo ràn wá àwọn Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ò ràn wá wọ́n ti bá àwọn west wọ́n ti bá wọn múlẹ̀ àwọn ìjọba wa bàbá Tinub gbogbo wọn gbogbo àwọn aṣòfin ìgbìmọ̀ aṣòfin wa gbogbo coward ni wọ́n bẹ̀rù àwọn Fúlàní wọ́n ti jọ wà ní ẹgbẹ́ òkùnkùn wọ́n ti bá àwọn Fúlàní múlẹ̀ wọn ò lè ṣe nǹkan kan fún wa tó bá délẹ̀ tán gbogbo ti ní má ìdí káwọn máa sá lọ ni gbogbo ti ní má ìdí káwọn máa sá lọ ni ẹ já gbára wa tó bá ti pé rádìí ẹ jáde tán ká gbára wa ọ̀hún pọ̀ tó wà kí ló ń ṣèjọba àbí kò fẹ́ dá fún ìjọba ni àbí láyé tìjọba fẹ́ bàjẹ́ ni àbí kò fẹ́ àbọ̀ lórí burúkú níjọba ni àwọn kan máa sọ pé ẹ lè bá jọba jà àbọ̀ ń ṣe eré ní tá níjọba àwa níjọba àwa masses níjọba àwa citizen níjọba bẹ́ẹ̀ ni ó ní kíní kan ló wà lẹ́yìn orò tọ́rọ̀ fi ń ké wọ́n ní igi súnmọ́gi lọ́bọ ló ṣe dàbí pé ọ̀bọ ní skill bẹ́ẹ̀ ni igi súnmọ́ bí èèyàn ló wà lẹ́yìn èèyàn ló wà nídìí orò tọ́rọ̀ fi ń ké bẹ́ẹ̀ ni igi súnmọ́gi ló ṣe dàbí pé bóyá ọ̀bọ ní skill àbúrò burúkú níjọba ni ìjọba ebe èèyàn níjọba jọ lọ́hùn ni
ìjọba nǹkan tó gbójúlé machine gun wọ́n gbójúlé bọn wọn àbọ̀ ya wèrè ni àwọn èèyàn èrò sọ́pọ̀ tó wà ní ẹ wo tí àwọn èrò bá pọ̀ tá bá digun lọ́ba kí ló kàn pé lásòrò àní ìdásòrò láti máa lọ àmọ́lé gọ́vnà wa àmọ́lé àwọn chairman local government wa àmọ́lé gbogbo àwọn tó sẹ́nétọ̀ wa nílẹ̀ Yorùbá àbọ̀ ya wèrè ní kí ló kàn pé àìṣe Nàìjíríà débi pa máa lọ sí inú ń bí mẹ́jẹ̀ kí n ra máa sọ̀rọ̀ àìṣe Nàìjíríà débi pa máa lọ sásòrò kí ilẹ̀ Yorùbá wa làá fẹ́ dì mú ọ sọ pé wọn lè bájọba dà wọn lè bájọba dà wàláì tí wọn bá lo divider rule fún àwọn ọmọ Yorùbá tí ẹnu wa bá kò tẹnu wa kò ọ sọ pé àìrìnpọ̀ ọmọ ejò ló ń jọ ọmọ ejò níyà tọ́ka bá lọ síwájú tí kinní kan bá ń tẹ̀lé tí kinní kan bá ń tẹ̀lé wọn bí aláya anybody dákókó ojú wọn bẹ́ẹ̀ ni tí ó gba tá bá dira wa lóṣùṣù ọwọ̀ táwọn ọmọ Yorùbá tá bá dira lóṣùṣù ọwọ̀ ṣùgbọ́n tó bá yẹ pé oṣù ìgbálẹ̀ kan ni lọ́ máa rí wa kán tó bá lo divider rule fún wa tí ó gbá bá ṣira lóṣùṣù ọwọ̀ ká jáde tán kí ó bá digun lọ sílé àwọn gọ́fúnà wa àwọn mínísítà àwọn sẹ́nétọ̀ àwọn ọ̀nàrẹ́bù láti fojú dáde wọn bí wọn dẹ́gbọ́n máa sá lọ ni ṣé ọwọ́ sọ pé kò sẹ́ni tó lè bájọba jà ṣáà ti bájọba jà àti wíìn ní wọn nìyẹn ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ní Kẹ́ńyà nígbà táwọn ọmọ Kẹ́ńyà tí gbogbo wọn tí wọ́n lọ sílé ìgbìmọ̀ aṣòfin wọn gbogbo àwọn ìgbìmọ̀ aṣòfin wọn gbogbo àwọn gọ́ọ̀dọ̀ gbogbo pátápátá wọ́n sá lọ ni ẹ jọ̀ọ́ fi ọ̀rọ̀ ẹnu wọn fi gbé wa dé ní pé èèyàn lè bájọba jà ìjọba jọ lọ́run ni ṣọ́fẹ́ fira wọn wọ́lọ́run ni àbọ̀ ṣeré ni kí ló kàn án pẹ̀lú ìjọba àbí kò fẹ́ da fúnlẹ̀ ayé ìjọba ni àbí ìjọba fẹ́ ṣòfò ni ẹ jẹ́ kí ó gba kẹ́nu wá kò kọ́ má ráyè wọ̀ wá láàrin kọ́ má lo divider rule fún wa bẹ́ẹ̀ ni tí ó gbá bá jáde tán fúnra lè wọ́n bí ìjọba dá ìjọba gan máa sá lọ ni bàbá Tinub bàbá tó rí gẹ̀ẹ́gì ẹ̀yẹn bàbá tó dàbí kọ́ọ̀lù yẹn kí ni Tinub fẹ́ ṣe ebó máa pàṣẹ ni ṣe fáwọn mílítírì ló fẹ́ pàṣẹ fún àwọn DSS ló fẹ́ pàṣẹ fún àwọn army ló fẹ́ pàṣẹ fún àwọn ọlọ́pàá ló fẹ́ pàṣẹ fún àbí kò fẹ́ da fọlọ́pàá ni ṣọlọ́pàá náà ò ní fámìlì ni àbọ̀ ọlọ́pàá náà ò ní ọmọ ni wọ́n á sọ pé kọ́lọ́pàá máa yìnbọn fún wa àbọ̀ ti yìn tán àbọ̀ ti dún tán gbogbo wọn ṣèrè àwa gangan níjọba ẹ má jẹ́ abẹ̀rù ẹ má jẹ́ kó intimidate wa ẹ má jẹ́ kó kó wa láyà jẹ àwa gangan àwa citizen àwa ọmọ ìlú gangan níjọba wípé èèyàn ò lè bájọba jà kò ní dáa fún wọn ìdí súnmọ́gi ló ṣe dàbí pé bóyá on ní skill torí aṣọ tó gbé sí àwọn mílítírì wọn lọ́rùn ló ṣe dàbí pé bóyá wọ́n ń ṣakọ wọ́n ń traga àbórí wọn burú ni ẹ jẹ́ ká jáde tán wọn bí wọn dá ọgbọ́n máa sá lọ ni Tinubu gan máa gbé private jet ó máa sá lọ sí ọ̀dọ̀ Macron ọ̀dọ̀ macaroni tó máa ń sá lọ ní France ó máa sá lọ ni àbí ogun ya wèrè ni àbí Nàìjíríà gọọmenti wọn ṣe èrè ni àbí orí wọn fẹ́ burú ni ẹ̀yin rọ mi ẹ má jẹ́ abẹ̀rù pátápátá là ń fojú kùmọ̀kùmọ̀ là ń dẹ́tẹ̀ ojú àfọ́fọ́ tán jà ló dà òun lọ̀rọ̀ tó wà lẹ́yìn bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká gbójú wa fẹ́kùn ká gbátẹkùn dání ni àbí Nàìjíríà gọọmenti fẹ́ ṣòfò ni ẹ má bẹ̀rù tí wọ́n bá yin tí àgà sí ọgbà bá sá lọ ọlọ́mọ rí pé àwọn ti defeat wa láyé ẹ dúró tán ni ká dúró tán pé yes ẹ ti sún wa kò gírí bẹ́ẹ̀ ni ẹ ti sún wa kò gírí tí èèyàn bá na ewúrẹ́ tó bá na ewúrẹ́ tó ń fún ewúrẹ́ lẹ́gba tó ń febi pẹ̀wú jẹ́ ewúrẹ́ tí ó fìyà jẹ ewúrẹ́ tí ewúrẹ́ tó wá so mọ́lẹ̀ ìjọ tí ewúrẹ́ nǹkan tó bá padà tú orí ìso tó so mọ́ báyìí wà láyọ̀ máa kan olówó ẹ̀pà ní oúnjẹ ká ṣe fáwọn Nàìjíríà gọọmenti ni wọ́n ti fìyà jẹ wá ti pẹ́ náà pay back time tiwa náà lélẹ́yìí ẹ wò last lap wa la wà léyìí o last lap wa la wà lélẹ́yìí ẹ mọ bí pé bí akíyàn fẹ́ máa ṣe exam ẹ mọ̀ kó wọ́n máa kàwé ó mọ̀ it's like yes ó máa kàwé gan so ó dẹ̀ máa kàwé ẹ̀ débi gbọ́dọ̀ pass exam yẹn ni o a gbọ́dọ̀ pass exam tá a fẹ́ ṣe ni o exam la fẹ́ ṣe o bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ ká miss opportunity yìí o once opportunity lost can never be regained tá a bá miss opportunity yìí a lè regain ẹ̀ mọ́ láyé 100 years to this time 100 ẹ jẹ́ ọ̀rọ̀ máa sọ̀rọ̀ 100 years to this time tá a bá miss opportunity yìí a lè regain ẹ̀ mọ́ láyé àwa yìí ṣe ti máa kú Ọlọ́run 100 years yìí torí pé àwọn olórí burúkú Fúlàní yẹn pẹ̀lú àwọn west àwọn òyìnbó tó ń kọ́ wọn àwọn British yẹn wọ́n máa lọ tight wọ́n máa lọ so kùsòkòtò ẹ̀ débi pé kò ní sẹ́ni tó máa fẹ́ bọ́kò nínú oko ẹrú yẹn ṣe é dẹ̀ mọ̀ pé Ọlọ́run má jẹ́ kí àwọn ọmọ wa kọ́ máa fèpè ránṣẹ́ sí wa wípé ìjà tó yẹ kí àwọn bàbá wa ìyá wa tó yẹ kó jà fún wa tán ọjà táwọn bá fẹ́ jà báyìí ní táwọn náà bá tún ti lọ miss ẹ̀ nídìí wípé à ń bẹ̀rù à ń ṣojo wọ́n kó gìrìgìrì bá wa kò ní dá o èpè lọ́wọ́ máa fi ránṣẹ́ sí wa o ẹ jẹ́ ká gbà ni o lèmi dẹ̀ sọ fọ́lọ́run pé lójú ayé tèmi àwọn kan máa sọ pé tó bá máa gba Yorùbá nation kì í ṣe lójú ayé àwọn bẹ́ẹ̀ ni ẹni bá sọ bẹ́ẹ̀ kò ní ààrẹ ni wàá gba Yorùbá nation yẹn lójú ayé ẹni tó bá sọ pé kì í ṣe lójú ayé àwọn yìí lọ ti máa gba Yorùbá nation ẹlòmíì òun kọ́ gba Yorùbá nation o ṣùgbọ́n wọn ò believe pé bóyá ó lè ṣeé ṣe wọn ò believe pé ó lè wá sí ìmúṣẹ wọn mọ ní ewu ní sùn ó sì ń sọ bẹ́ẹ̀ fún mi pé má dára ẹ láàmú Yorùbá nation sọ̀rọ̀ bí kò lè ṣeé ṣe ṣá táwọn máa gba Yorùbá nation yìí
kì í ṣe láyé yìí kí nìyẹn máa ń bí mi nínú ni mo dẹ̀ máa dá padà fún nítorí ní pé anyway bóyá kì í ṣe láyé títí yín la máa gba Yorùbá nation mi kan ní mi ìfẹ́ sọ fún wọn pé bóyá yìnyín bóyá ẹni tí máa kú ká tó gbà tó rà àti gba Yorùbá nation tán màá ní anyway bóyá kì brother mi Koiki ẹ káàbọ̀ ẹ káàárọ̀ happy Sunday mọ́ọ̀mí rẹ̀ ń kọ́ alájà ń kọ́ àwọn ọmọ mi náà ń kọ́ṣẹ́ gbúrò wọn àti mọ́mí wọn náà ẹ kú tọ́jú wọn ajẹ́rè àwọn ọmọ wa iṣan máa jiná fún wa jẹ ẹ ṣé gan thank you so much. So wọ́n máa sọ pé tá bá máa gba Yorùbá nation kì í ṣe láyé ìsìn ẹ̀rù bá wọn ni o káwọ́ọ̀dù wọ́n ti kó gèrègè bá wọn ni o èmi á sọ fún yín pé ní ojú ayé tèmi yìí kẹ́mi tó kú yìí èmi máa jẹ ọ̀rọ̀ máa jẹ àǹfààní ilẹ̀ Yorùbá ojú ayé tèmi máa dá padà ní ojú ayé tèmi láti máa gba ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni láti máa gba Yorùbá láǹdí wa lójú ayé tèmi ẹni bá sọ pé àní ìgbà lójú ayé òun wẹ́ẹ́ tá bá gbà lẹ́yìn ẹ̀ kò ní èèwọ̀ kò sí wàhálà ńbẹ̀ kò kán dandan kí gbogbo àtà náà ẹni bá ní kó ẹni bá ní ẹnu èèyàn lèèyàn fi ń pe ẹnu tó fẹnu wọn pè nìyẹn ẹnu tó ó ní ẹnu oníkọ́ láti ẹnu ẹni àtọwé yìí ṣá ẹnu oníkọ́ ni ó fi ń pe kọ́ mi mọ̀ ẹnu oníkọ́ ló fi ń pe kọ́ ẹ ṣáà ti mọ nǹkan tí mo mí nì ẹ ti mọ nǹkan tí mo fẹ́ sọ mi mọ̀ òun yẹn máa ń wù mí pa mi ìdẹ̀ mọ́ pa torí ẹ̀ tá bá gbalẹ̀ Yorùbá nation wa máa kẹ́rù mi mò ń bọ̀ níyẹn lóòótọ́ wọn fìyà jẹ mí bíbá ìwọ̀n wọn ń tọ́jú wa ṣùgbọ́n kò síbi tó dàbí ìlú mi ilẹ̀ Yorùbá mélèé gbàgbé ìlú mi ilẹ̀ Yorùbá mi lè gbàgbé ìlú mi nílùú mi wọ́n dẹ̀ fi Nàìjíríà wọ́n fi gba history lọ́wọ́ wa wọ́n fi Nàìjíríà wọ́n fi gba identity wa wọ́n fi Nàìjíríà wọ́n fi gba culture wa wọ́n tún wá fẹ́ fi Nàìjíríà wọ́n fẹ́ fi gba ilẹ̀ wa kò possible kò pọ̀ kí ló dé ẹ̀ lè rí gbà Yorùbá land ohun tọ́lọ́run ti sáìn ni a máa gbà ó ti di dandan bẹ́ẹ̀ ni a máa gbà bẹ́ẹ̀ ni gbogbo ẹni bá sọ pé ká máa gbà lójú ayé òun kókó dandan á gbà lẹ́yìn ẹ̀yìn òkú láti ń jàkàrà á dẹ̀ jàkàrà kókó dandan kí gbogbo wa dé bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi mo máa wà lára àwọn tó máa gbalẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin fáǹsì mi tẹ̀ ń wò mí ẹ máa wà lára àwọn tó máa gbalẹ̀ Yorùbá àjọ máa wọlé Yorùbá ni tá máa kíra wa tá máa họ̀gì ara wa tínú wa máa dùn bẹ́ẹ̀ ni ẹnu oníkọ́ ló fi ń pe kọ́ bóyá yẹn náà ni ẹnu oníkọ́ ló fi ń pe kọ́ ohun tó bá mú yàn ní kéèyàn fẹnu ara ẹ̀ sọ àwọn lọ́ni ẹnu wọn bẹ́ẹ̀ ni so ibi tí mò ń bọ̀rọ̀ lọ kí tó yà sí kí ló tó bí mi síbi èèyàn tí mò ń sọ lọ so ní ìsìn ìdí tá ṣe máa dìde nìyẹn o ìdí tá ṣe máa dìde fún rálì nìyẹn torí wípé wọ́n ti drone ló ń lò báyìí ní ìsìn wọn ò lo ìbọn mọ́ wọ́n wò pé báwọn ṣe ń pa wọ́n ní 100 báwọn ṣe ń pa wọ́n ní 200 ìyẹn ò kò múṣẹ́ yá drone ló ń lò ní ìṣẹ́dẹ̀ mọ́ ọkọ tí drone yẹn mean drone yẹn àtòkè bá láti fly ẹ̀ báyìí tó ti target lédè àdúgbò area street local government ibi tó bá fẹ́ kó lọ tó bá land síbẹ̀ ó máa explode ní gbà in fact ọ̀hún tí ẹ̀ ní rí òpó onítọ̀hún débi pọ́n máa rí sí ó máa fọ́ onítọ̀hún ó máa fọ́ orí wọn fọ́ká sílẹ̀ ni ó máa fọ́ká sílẹ̀ ni iye òun ṣèpín títí wa o èmi ò parọ́ o ohun tí n bá rí mi ò ní sọ o mi ò ní ṣàràbù fún yàn o so òun leléyẹ wà wò drone ló ń lò báyìí ní ìsìn máa kà fún yín máa kà ẹ wò àwọn olúkarawa nìyẹn o àwọn bandits nìyẹn àwọn màbúdà nìyẹn ẹ ti rí máa kà wọn ò lo bọ́ mọ́ ní ìsìn o ìdí tá ṣe máa dìde tán nìyẹn o tó bá ti pe rálì wa ìdí tá ṣe máa dìde tán nìyẹn o ìdí tá ṣe máa dìde tán nìyẹn o tá bá jáde fún rálì o kò Nàìjíríà gọbẹ tó lè ṣe nǹkan fún wa o àwa gangan níjọba tó bá ní wọn ò lè bájọba jà wọn ò lè bájọba kò ní dá fún ìjọba ọ̀hún àwa fúnra wa níjọba àwọn ọmọ ìlú níjọba wọn ò pọ̀ tó wá bẹ́ẹ̀ ni tí wọn bá dira lóṣùṣù ọwọ́ tí wọn ò lo divider rule fún wa wọn ò bí wọn dá gómìnà wọn máa sá lọ ní gbogbo gómìnà south west máa sá lọ ní tá bá dìde tán ẹ bá jẹ́ kó kó aláyà jẹ ẹ jẹ́ nǹkan fún yín àbí kò fẹ́ẹ́ dá fún ìjọba ọ̀hún ni àbí ìjọba fẹ́ẹ́ ṣorí burúkú ni bẹ́ẹ̀ ni òun ni àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram ti ń lo ẹ̀rọ drone fún ìkọlù àwọn aráàlú ní Borno wọ́n ti ń lò ní Borno ó sọ pé tó bá sọ pé kò kàn ẹ́ ó lè kẹ́ni tó máa kàn tó èmi ò mọ tó bá sọ pé kò kàn ẹ́ okay anyway má jẹ́ ń kọrin tá a bá ní kò kàn wá Borno lọ́lọ́ from Borno ọmọdé ilẹ̀ Yorùbá náà o olórí burúkú ni wọ́n o wọ́n máa ń try díẹ̀ ni o ẹ má jẹ́ agọra wa o à ń ṣe Yorùbá à ń ṣe Fulani à ń ṣe Yíbò kóníkálùkù máa lọ ẹ jẹ́ fi wọ̀nyí even ìkan nínú àwọn ilé ìgbìmọ̀ aṣòfin òun gan ti sọ ó ti pariwo síta báyìí ní ìsìn mínísítà wọn ẹ wá wò. Boko Haram is using armed drones. Let it be on record. They are using armed drones, weaponized drones, which Nigerian army is not using. In other words, they are more sophisticated and advanced than the Nigerian army. Lastly, I lost people in Wajiroko. We lost people in Wajiroko.
as a result of Boko Haram insurgents. This is the view I can give you, just a glimpse of an iceberg as far as my conspiracy is concerned. I observe one thing. Boko Haram is fast coming back worse than what we had in the past. Take it or leave it. Boko Haram, ISWAP, or whatever name you call them, they are coming back. They are coming back. Let us do something serious in order not to go back to our days. When 22 local governments out of 27 local governments of Borno were occupied by Boko Haram. Secondly, Mr. Speaker, honorable members, we should become complacent. Rome used to be the greatest empire on the world, but it was destroyed by the complacency of the Romans because of their inability to take things serious to deal with their enemies. So as I'm speaking to you, personnel, there are no Nigerian army personnel. They don't have enough personnel to face these boys. That is the truth. They are committed. They are very strong in their own stand, but unfortunately, they don't have enough personnel and equipment to face Boko Haram. I have seen it. Nobody reported it to me because I went to my constituency on Saturday and came back on Sunday. So, Mr. Speaker, honorable members, we shouldn't be complacent with this. I align with Honorable Gadi by saying that we should do our own needful by doing the proper oversight of money expended, because between 2016 to 2019, Nigerian government spent 19.something trillion naira on security issues. I have the report with me. Ẹ wò, ṣé ti gbọ́, ẹ ti gbọ́, ẹ jẹ́ ká jáde tán ọmọ Yorùbá, ẹ jẹ́ ká jáde tán fún mega rally tó ń bọ̀ yìí, ẹ jẹ́ jáde lógúnlógún, ká jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n, kékulé gbọ́ kó sọ fún toko. Bẹ́ẹ̀ ni ẹni tí ò bá gbọ́ kó sọ fẹ́ni tó gbọ́. Bẹ́ẹ̀ ni ìgbà tí wọ́n jáde ní Turkey, ìgbà tó jáde ní Turkey tí wọ́n jáde tó ṣe protest, ṣé United Nations ṣé kò bá wọn tójú bọ̀? Ó bá wọn tójú bọ̀. Wọ́n ti sún ọmọ Yorùbá kò giri, wọ́n ti sún wa kò giri, ẹ jáde tán ni, ẹ má jẹ́ ká bẹ̀rù, ẹ má jẹ́ ká ṣojo, kò ní dá fún Nàìjíríà gọọmẹ̀ntì tó sẹ́ pé ẹ̀hàn lè bájọba yẹn, lè bájọba jà, bí ìtẹ̀ máa fẹ́ gbọ́rọ̀ yẹn, tá níjọba, àwa gángan níjọba o, ẹ má jẹ́ kán intimidate wa, ẹ má yẹ ẹ̀lẹ́ Nàìjíríà gọọmẹ̀ntì, lè intimidate wa, lè surprise wa, dẹ̀ lè oppress wa, bẹ́ẹ̀ ni, lè harass wa, bẹ́ẹ̀ ni, lè harass wa kẹ́mu jẹ lọ́tẹ̀ yìí o, a ti dé tán sí yín lọ́rùn tó rẹ̀ ti sún wa kò giri, a ti dé tán sí yín lọ́rùn, ẹ má jẹ́ aṣojo, ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, ẹ má jẹ́ aṣojo, ẹ jáde tán. Ṣé rí ìgboyà lọ́lọ́run ń fẹ́, bẹ́ẹ̀ ni Ọlọ́run gan ohun láti máa sọ ohun ìgboyà lọ́lọ́run fi ń rìnrìn àjò ẹ̀, bẹ́ẹ̀ ni kí n pè bẹ́ẹ̀ yẹn, ìgboyà lọ́lọ́run fi ń rìnrìn àjò ẹ̀, ẹ jẹ́ káwa náà ní ìgboyà, ká ní confidence, ká bold, ká stubbornly determine, bẹ́ẹ̀ ni tí o bá determine pé kọ́ báyìí mo fẹ́ ṣe, jẹ́ ká determine tán ni, ẹ ti ẹ máa rò ó, ṣe ní tẹ bá fẹ́ jáde fún àlè yẹn, ẹ ro gbogbo ìyà tí Nigeria government ẹ wo gbogbo ìyà tó fi jẹ yín, wípé ọmọ yín tẹ̀ rówó rán lọ sí skul tó wù yín, oúnjẹ tó dáa jẹ, ẹ rí nǹkan tó dáa, ìbínú yẹn ni kẹ́ fi jáde, bẹ́ẹ̀ ni ẹ jáde tán ni, ẹ má rò pé bóyá ọmọ kìrìtà gas ẹ ti dira wọn tán, olórí burúkú ni wọn, àwọn náà bẹ̀rù, ṣé bí èèyàn ní Nigeria government wọn ń ṣe Ọlọ́run nìkan lèèyàn lè bá jà, èèyàn ní Nigeria government bí mo ṣe sọ náà, èèyàn ló wà nídìí orò tó rò fi ń ké náà, igi súnmọ́gi ló ń ṣe dàbí pé ọ̀bọ ní skill, wọ́n gbójúlé bọ̀n tó máa fi rán àwọn army àwọn DSS wọn ni, ṣé DSS náà nà ọmọ ńlẹ̀ ni, ìyà ń jẹ àwọn náà, olórí burúkú ni wọn, ọ̀rọ̀ wọn kò dàbí obey before complain ni, bẹ́ẹ̀ ni ìyà ń jẹ àwọn náà, tí àwọn kan bá rí wípé adúró tán, ẹ jẹ́ kí n sọ fún yín, bí a ṣe pé 50% nínú gbogbo àwọn tó uniform, àwọn tó ń wọ uniform ní bẹ́ẹ̀ mi làwọn ọlọ́pàá o, army o, DSS o, 50% nínú wọn dùn sí Yorùbá nation tá fẹ́ gbà yìí, ṣùgbọ́n wọn ò lè sọ síta, Ọlọ́run wọn ò lè sọ síta ni, ṣùgbọ́n tó bá rí pé àwa náà jáde tán, ó níbi wọn níyàwó, wọn ò gbégbé ayé tó dá fáwọn fámìlì wọn, ó kàn manage ni, tó bá rí pa jáde tán, wàláì mo fi Ọlọ́run búra kan tí mo mọ̀ ní, tó bá rí pa jáde tán ká bínú tán, àwọn kan máa kẹ̀yìn sí Nigeria government ní omi bá gbẹ lẹ́yìn ẹja Nigeria government, so wọ́n sọ pé ẹlẹ́rù ló kọ́kọ́ ń gbé ẹrù ẹ̀ níbi tó ti wúwo ká tó bá gbé, ẹ jẹ́ káwa náà dìde tán, ká jáde tán fún rally yìí, bẹ́ẹ̀ ni tá bá jáde tán lásòótọ́ alẹ́lẹ́ yìí o,
once opportunity lost can never be regained. Tá a bá fi lè miss opportunity ìyà ayérayé nìyẹn o, ìyà ayérayé bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ìyà ayérayé ni. Ó dáa, ọ̀nà owó wà lè fi ní jáde, gbogbo nǹkan ló wọ̀n, ẹ̀rọ owó fi rà á, kò sí iṣẹ́, kò sówó, kò sí iná, títì ò dáa, kò sómi, kò sí epo, kò sí nǹkan kan ní Nàìjíríà. Ẹ wò, mo dira yín wálé nìyí ni, mo fẹ́ fi hàn kan wọ̀nyí bẹ́ẹ̀ ni. Mo tiẹ̀ máa ń sọ slogan kan every week tí bá ti parí iṣẹ́, tí bá ti lọ ṣiṣẹ́, tọ́sẹ̀ yẹn bá ti wá parí, tí bá jáde pé bí mo lọ sí ìdí mọ́tò mi, mo lọ drive, máa ṣe báyìí, Olúwa ṣe mo parí tọ̀sẹ̀ yìí, mo parí iṣẹ́ tọ̀sẹ̀ yìí, wọ́n bí òyìnbó ti jẹ gbèsè, máa ń sábà sọ ìmá ní òyìnbó ti jẹ gbèsè, wọn bí alájàkùnrin máa pọ́pọ́ yà lápùyà bàbá lápùyà ohun òyìnbó dá kọ́ máa sanwó mi torí mo ṣiṣẹ́ fún wọn ni, mo ṣiṣẹ́ ẹ̀dẹ̀ máa sanwó mi ni. Bẹ́ẹ̀ ni mo máa ń sọ bẹ́ẹ̀ pé mo ti forí mi ṣí pé okay, iye báyìí ní tọ̀sẹ̀, iye báyìí ní ìsìn, wọn bí yín dá ẹ ti jẹ gbèsè torí pé mo mọ̀ pé mo ṣiṣẹ́, wọn máa san ni. Ní Nàìjíríà bó ṣe wà yẹn, ẹ lò tó fi iṣẹ́ sílẹ̀, wọn ò tí ì san pension ẹ̀ fún, ó ń pààrà, ó ń lọ, ó ń bọ̀, ìdí ẹ̀ ló kú sí, wọn ò tí ì san fún. Bẹ́ẹ̀ ni ẹ̀yin àmì, ẹ̀yin olórí burúkú, ẹ̀yin uniform, ẹ̀yin tẹ́ wà ní uniform yìí náà bí nǹkan rán bí máa nǹkan ló ń sọ yìí pé òun ṣiṣẹ́ nígbà tó máa fóun ní owó tó ń pààrà, ó sì kì báyìí ní ìsìn pàápàá, wọn ò ní sanwó fún yín. Èmi àwa ṣiṣẹ́ ń bì báyìí, màá parí iṣẹ́ ọ̀sẹ̀ kan, inú mi máa ń dùn ní bá ti fi lè parí ẹ̀ báyìí ọ̀sẹ̀ kan báyìí, máa ní Olúwa ẹ ṣé, òyìnbó ti jẹ gbèsè tọ̀sẹ̀ yìí, ọ̀bí wọn dá, ọ̀ní sanwó etí, mo ti forí mi ṣí pé báyìí ló máa wà káǹtì mi, wọn bí alájà wọn dání torí ìlú tó wọ́ọ̀kì nìyẹn, ìlú tó nófin nìyẹn. Bẹ́ẹ̀ ni ìlú tó yẹ pé mo mọ̀ pé tí n bá ṣiṣẹ́ wọn gbọ́dọ̀ sanwó mi ni, wọn ò tó bẹ́ẹ̀, wọn ò ní sanwó mi wọn ò ní sanwó mi, ọgùn tó bẹ́ẹ̀. So irú ìgbésí ayé dáadáa, ìgbésí ayé ìrọ̀rùn, ìgbésí ayé gidi tá fẹ́ fún àwọn ọmọ Yorùbá nìyẹn, torí pé Ọlọ́run ò dá wa ní ìran ẹrú, Ọlọ́run ò dá wa pé ká wà nínú òṣì. Àwọn olórí burúkú, àwọn olóṣì, àwọn gọ́ọ̀mẹ̀ntì wa, àwọn leaders wa, ṣé leader làwọn yẹn àbí killer? Wọn ń ṣe leader, killer ni wọ́n. Àwọn ni wọ́n lọ́mọ̀ọ́mọ̀ máa fi ìyà jẹ yín. Okay, ẹ wò, ẹ jẹ́ kí n fi hàn kan wọ̀nyí. Ṣebí tó bó bá tiẹ̀ wà ní Nàìjíríà lẹ máa sọ pé rí owó, ṣebí tíṣẹ́ bá wà lẹ máa sọ pé ṣiṣẹ́ lọ fún yín lówó, lẹ máa rówó fi ra nǹkan tó wù yín jẹ. Nígbà tí ó sì iṣẹ́ tẹ bá tiẹ̀ tó wá sọ pé tẹ bá tún wá rí tẹ wá ṣe, kò ṣúọ̀ fún gbogbo yín pátápátá pé wọ́n máa sanwó iṣẹ́ fún yín at the end of the month lẹ gbowó ní Nàìjíríà, wọ́n máa sanwó fún yín, ní sanwó fẹ́ lónìí. Okay, irú ọ̀nà báyìí nísìn, ẹ wò, mo lọ ṣe shopping, mo ní kí wá fi wọ̀nyí ni wípé bí kò ṣe sí Nàìjíríà náà, nǹkan tún wọ́n, ẹ̀ tún rí nǹkan tó mú mi ṣe nǹkan tí mo fẹ́ ṣe yìí. Màá sọ reason tó mú mi ṣe nǹkan tí mo fẹ́ ṣe yìí fún yín, nǹkan méjì ni. Torí àkọ́kọ́ náà, ó ní ọ̀rẹ́ mi kan tọ́mọ ẹ̀ fẹ́ ṣe birthday ní Nàìjíríà, wọ́n wá lọ ra ọmọ ṣáà ń bá sọ̀rọ̀ ṣá, wọ́n wá lọ ra àwọn èmi ní àwọn atarodo nǹkan kan, ó ṣe wá fi ń wọ̀n mí nìyẹn. Ó wá sọ pé ṣeun tàtàṣé yìí ṣé mi rí o, ó ní tàtàṣé kò tiẹ̀ torí báyìí gan, tàtàṣé yẹn gan ṣe ló dàbí pé tàtàṣé yẹn ó ń sick. Ẹ mọ̀ kí nǹkan sick, mi mọ̀ pé ata náà máa ń sick ṣá, Ọlọ́run. Tàtàṣé yẹn dàbí èyí tó ní paṣọ́kọ̀, Ọlọ́run. So wá sọ fún mi pé 2,500 lòun ra tàtàṣé yìí. Mo ní kí ni? Ó ní 2,500 lòun rà. Ó tóbi tó yìí o, ó tún wá sick. Wàláì mi ò lè rí fún mi jẹ, mi ò lè fi ṣe bẹ́ẹ̀, Ọlọ́run ẹlẹ́dàá gbọ́. Tàtàṣé tó fi wọ̀n mí yẹn torí fídíò call ló ṣe fún mi, mi ò lè jẹ́, mi ò lè fi ṣe bẹ́ẹ̀, Ọlọ́run wàláì. So mo wá sọ pé mo ní 2,500, ó ní bẹ́ẹ̀ ni, ó ní bẹ́ẹ̀ ni tóun fẹ́ ṣe, ó ní òun mọ iye tóun ná sí o, pé torí pé ọmọ òun kò sí iye tóun lè ná lórí ọmọ òun ni. Mo wá lọ sọ́jà lánàá, mo wá lọ rajà. Ṣé ní tàtàṣé ẹyọkan yìí, iye tí mo rà ń bì báyìí, kẹ́lẹ̀ mọ̀ kán fìyà jẹ yín o, ìgbé ayé rere la fẹ́ fún yín ní Nàìjíríà o, ìgbé ayé ìrọ̀rùn la fẹ́ fún yín. Tàtàṣé ẹyọkan yìí mo kọ sílẹ̀ torí nǹkan tí mo rà pọ̀ tí mo fẹ́ fi wọ̀nyí. Tàtàṣé ẹyọkan yìí èlò ni mo rà? Okay, tàtàṣé ẹyọkan yìí mo rà ní 49 cents. Ìgbà míì wọ́n máa ń tà ní 99 cents, but most of the time wọ́n máa ń tà ní ó depend lórí ibi tí èèyàn bá ti lọ rà ṣá, but eléyìí mo rà ní 49 cents. Kò wọ 50 cents o, kò wọ 50 cents tàtàṣé yìí. Rate owó lè ní €1 is 1,800. €1,800 ní €1. So mo wá wò pé okay, mo rẹ́ lè ní 49 cents. Ẹ jẹ́ kí n wá round it up ní 50 cents. Kò wọ 50 cents, but ẹ kí n round it up ní 50 cents. So that means pé tí €1 bá jẹ́ 1,800 naira, that means pé mo ra tàtàṣé yìí ní
900 naira 900 naira ni mo ra tàtàṣé yìí ẹyọ kan yìí ṣé ti rí ẹ ti rí 900 naira ni tàtàṣé kan yìí 900 naira ẹ rí bó ṣe fresh dáadáa ẹ̀rí ìmí tó inú ìfà torí mò ń kánjú ni o ó yẹ kí n ṣá kí n farabalẹ̀ ṣá tó tóbi ni o torí mò ń kánjú ni mo tún ṣe ríra eléyìí o eléyìí tún kéré o 900 naira ọ̀rẹ́ mi yẹn èyí tó fi wọ̀n mí tó ní òun ra 2500 ó ní paṣọ́kọ̀ ní kàkà ṣe paṣọ́kọ̀ ní kò tóbi 900 naira ni mo rè lè báyìí nísìn ẹ jẹ́ n fi sílẹ̀ ṣe wá rí kárọ̀tì ẹ wò ẹ jẹ́ n fi wọ̀n ní ṣe ti rí kárọ̀tì ó wà nínú kéèlò ni mo ra kárọ̀tì yẹn òun dà ok kárọ̀tì yẹn wọ́n díẹ̀ mo ra kárọ̀tì yẹn ní €1 lọ́tà fún mi €1 yẹn jẹ́ 1800 naira ni mo ra kárọ̀tì báyìí nísìn mi ì fi wọ̀n àwọn eléyìí náà ẹ jẹ́ n fi wọ̀n àwọn eléyìí náà 1800 ni mo ra kárọ̀tì ẹ̀rí mélòó ló wà bẹ́ẹ̀ mélòó ló wà bẹ́ẹ̀ 1 2 3 4 5 6 ó dàbí pé mẹ́fà 1 2 3 mẹ́fà kárọ̀tì 1800 ni mo rà ní ó tún wọ́n gan pàápàá torí mo shop around ni tó ló jẹ́ dun store ni mo ti rà ẹ má jẹ́ polówó fún dun store ẹ má jẹ́ sọ orúkọ bí tí mo ti rà ìmí tí báyìí pé mo lọ rà ní Lidl tàbí mo lọ rà ní Aldi ó tún máa ship ó kọ́ jẹ́ pé ẹ mọ̀ taste ibi tí mo ti rà yìí máa ń like àwọn taste nǹkan wọ́n but ẹ mọ̀ quality ó yàtọ̀ sí quantity ó ti yé yín ó wọ́n tó yẹ pé mo tún lọ rà ní àwọn ibì kan mi ìfẹ́ dárúkọ tó yẹ pé mo tún lọ rà ní àwọn ṣọ́ọ̀bù kan ni kò lè wọ́n tó yìí eléyìí mo ṣe wà ní ìsìn mẹ́fà 1800 ni ṣe rírò ẹ̀rà Nàìjíríà tí mo lọ last tí mo ní kọ́ lọ́ bá mi ra èso wá owó ni mo fi ń jèso lójoojúmọ́ owó torí mo like èso owó ni mo fi ń jèso Táíwò Kíkẹ́ Fásánmi ẹ káàbọ̀ mà ẹ káàbọ̀ happy Sunday mà 1800 ìyẹn lọ bẹ́ẹ̀ o eléyìí wọ́n díẹ̀ iye tí mo rà mélòó ló wà bẹ́ẹ̀ 1 2 3 4 5 6 7 mi mọ 1 2 3 4 5 6 7 8 mẹ́jọ ni èlò ni mo ra apple yìí náà wọ́n díẹ̀ mẹ́jọ ní náírà ó jẹ́ 3050 naira 3050 naira ní náírà ó jẹ́ 3050 naira mẹ́jọ ni ó wọ́n gbà tí mo lọ Nàìjíríà tí mo ní kọ́ lọ bá mi rà ó lélẹ́yìí ó wọ́n 3050 naira ni mo ra mẹ́jọ yìí ẹ jẹ́ fi wọ́n bí báyìí náà 3050 naira ni mo ra mẹ́jọ òun lélẹ́yìí apple yìí olórí burúkú Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ojú ọ̀hún jẹ́ kẹ́ gbégbá ayé rere àlùbọ́sà funfun lélẹ́yìí onion funfun lélẹ́yìí èlò ni mo rà yẹn eléyìí 1800 naira ni mo ra gbogbo ẹ̀ báyìí 1800 naira ni mo ra gbogbo ẹ̀ báyìí 1800 naira ni gbogbo ẹ̀ bó ṣe rí 1800 naira funfun yẹn wọ́n pupa ò wọ́n hello love hello my baby my baby ò gbọ́ ọmọ mi mò ń pè o nǹkan kan jábọ́ ń bì báyìí ẹ wò pupa leléyìí àlùbọ́sà pupa leléyìí èlò ni mo rà yẹn pupa 1000 eléyìí 1500 ní pupa 1500 kẹ́lẹ̀ mọ́ ẹ̀kọ́ fìyà jẹ yín please can you help me take this thank you love omu ni 1500 thank you so much thank you my baby omu ni kẹ́lẹ̀ mọ́ ẹ̀kọ́ fìyà jẹ yín ni o wọ́n fìyà jẹ yín rówó fi rà á wọn ò jẹ́ kẹ́ jẹ oúnjẹ gidi bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ ń ṣiṣẹ́ òṣìṣẹ́ wà lóòrùn àjọmọjẹ́ wà ń bòjì àwọn gọ́ọ̀mẹ̀ntì lọ ń jẹ eléyìí ẹ wò banana eléyìí banana èlò ni mo ra banana mélòó tiẹ̀ níná 2000 ní náírà 2100 naira 2000 mélòó níná ní ti ẹ̀ka 1 2 3 4 5 6 mẹ́fà lòun náà mo fi kíní yẹn bò lórí torí pé kó má bàa tètè bàjẹ́ tin foil mo fi bo ibi orí ẹ̀ torí kó má bàa tètè bàjẹ́ because bó ṣe wà yẹn nísìn ó lè jẹ́ bí 3 days la fi jẹ or 4 days ẹ mọ̀ pé fruit pọ̀ ó lè jẹ́ bí 3 or 4 days ni ma fi jẹ́ so òórùn dẹ̀ ti ń ràn báyìí nísìn ó máa fẹ́ tètè bàjẹ́ ni mo ṣe fi tin foil yẹn bò lórí so kó má bàa tètè bàjẹ́ mẹ́fà ni òun lélẹ́yìí mẹ́fà ṣe ti rí mo rà ní 1000 òun ni no sorry 2100 ni mo rà mẹ́fà ṣe ti rí 2100 òun nìyẹn o èyí tí mo wá fẹ́ fi wọ̀nyí gangan kí ló dé tójú mi dẹ̀ ṣe
mi ò like glasses tí mo lò yìí ẹ̀yin tí wọ́n fẹ́ fi wọ̀nyí gangan kẹ́ lè mọ nǹkan tó ń pè ní kí ni lélẹ́yìí o tí bá sọ fún yín pé kí ni mineral resource wọn nínú ìlú yìí pé potato ni ọ̀hún wá fẹ́ fi wọ̀nyí báyìí ní ìsìn òun lélẹ́yìí tó bá sọ pé Irish potato máa yọ fún yín o Irish potato gangan mineral resources nǹkan tá ní nínú ìlú yìí lélẹ́yìí Irish potato dà pé mo borí ẹ̀ kó lè ní kẹ́ lè ka Irish potato ṣẹ́ ti rí Irish potato mi fẹ́ kẹ́ rí orúkọ company tí mo ti rà yẹn kó má dàbí pé mò ń polówó fún wọn lórí wọn fọ́ mi fẹ́ kẹ́ rí orúkọ òun lélẹ́yìí ẹ wò Irish potato ṣẹ́ ti rí Irish potato nǹkan tó ń pè ní Irish potato lélẹ́yìí bó ṣe wà èlò ni mo rà mélòó ló wà nú ẹ̀nà mélòó ló wà nú ẹ̀ 1 2 3 4 5 1 2 3 4 5 márùn ló wà ń bẹ̀ Irish potato lélẹ́yìí èlò ni mo rà potato márùn yẹn òun wọ́n díẹ̀ 2,800 ni 2,800 ni mo rà Irish potato lélẹ́yìí mo rà ní 2,800 bó ṣe wà yìí èèyàn àwa mẹ́ta lè jẹ bó ṣe jẹ́ márùn yìí tí wọ́n fi ṣe mashed potato àwa mẹ́ta la máa jẹ a tún máa ń jẹun gan nìyẹn o lọ́wọ́ pé òyìnbó ni òyìnbó ọmọ tó bí mẹ́rin tó máa jẹ tán wá rí 2,800 bó tiẹ̀ ti lè jẹ́ pé bóyá tó bá tiẹ̀ wọ́n bí báyìí à ń ríṣẹ́ ṣe à ń rówó fi rà ṣẹ́yìn ríṣẹ́ ṣe Nàìjíríà débi tẹ́ máa rówó fi rà n tó ń pè ní potato lélẹ́yìí o mineral resources wà nínú ìlú yìí thank you my love mineral resources wà nínú ìlú yìí lélẹ́yìí o òun lélẹ́yìí o Irish potato n tó ń pè ní Irish potato lélẹ́yìí o òun rèé o Irish potato lélẹ́yìí o ìgbé ayé rere ta fẹ́ fún yín ní Nàìjíríà nìyẹn kẹ́ máa jẹ nǹkan tó wù yín lásìkò tó wù yín ó máa jẹ́ kí inú yín máa dùn ni ẹ mọ̀ pé inú ni beauty ti máa ń wáṣá ìdùnnú àti inú ni ẹni tí inú ò bá dùn tó ń la ṣúgà akọ̀jẹ̀díjẹ̀dí ló máa pa onítọ̀hún tínú yóò dùn kẹ́ wá má tíkè kẹ́ ṣan mójú tínú yóò dùn kẹ́ wà happy tẹ́ẹ̀rọ oúnjẹ gidi jẹ kẹ́ wá wò pé kẹ́ lè máa dọ́ǹta kẹ́ má tíkè kẹ́ ṣan mójú tẹ́ bá tún wọnú ilé ìbànújẹ́ ọlọ́mọ ṣètò wá ń bànújẹ́ bẹ́ẹ̀ ni inú ni beauty ti máa ń wà tẹ́ bá jẹ oúnjẹ gidi sára yín inú yín beauty yẹn máa wà ní kò sẹ́ni tí ò dá kò sẹ́ni tí ò fine ṣùgbọ́n Nigeria government wọ́n fẹ́ kí gbogbo yín kẹ́ look haggard kẹ́ look bíi pé pọ́tà yín sick ni ìgbésí ayé tó ń fẹ́ kẹ́ máa fẹ́ nìyẹn torí pé wọn ò fẹ́ kẹ́ tó àwọn wọ́n fẹ́ kí ẹ máa ṣe ọmọ àrá ìsàtẹ̀ láwọn lẹ́yìn kẹ́ máa ṣe ìyá rere yẹ̀yà kẹ̀ bàbá rere bàbá kẹ̀ kẹ́ máa káwọ́ sẹ́yìn kẹ́ máa ṣe yẹsà kẹ́ máa ṣe ṣọ́nsà fáwọn wọn ò fẹ́ dáadáa fún yín rí torí ẹ̀ lọ ṣe ń bá president Burkina Faso jà Ibrahim Traoré wọ́n rí ó ti fẹ́ la àwọn Áfíríkà lójú bàbá Tinubu ò lè ṣe bẹ́ẹ̀ o bàbá tó dàbí kọ́ọ̀lù yẹn ẹ má dá bàbá Tinubu lóhùn o bàbá Tinubu kọ̀ lọ́ má kí rẹ́gísítà ni o kò ráyè títí yín o wà láì wọ́n bí láì láti bàbá Tinubu ò ráyè tẹ̀yìn ọmọ Yorùbá o kò bá tẹ̀yìn ọmọ Yorùbá lọ o kò tiẹ̀ ráyè tó gbẹ̀yìn ọmọ Nàìjíríà pátápátá Ọlọ́run wọ́n ń pààyàn wọ́n ń jà lékejì kò kàn bàbá Tinubu wọ́n ń pààyàn wọ́n ń gbé drone wọ́n fi ń yìnbọn bò sísàlẹ̀ kò kàn bàbá Tinubu tí ò bá ti kàn wọ́n tí ò ti kàn ìyàwó wọn tí ò ti kàn ọmọ wọn tí ò ti kàn immediate family wọn òru bàbá Tinubu ò ràn yín so ẹ fi bàbá Tinubu sílẹ̀ kò sí 2027 kò sí bòdì 2027 ẹ padà lẹ́yìn bàbá Tinubu ò ràn yín o kò ráyè títí yín o ṣé ti gbọ́ ẹ dìde ni tó bá ti pe rálì wa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ìyà ò kì í ṣe omi ọbẹ̀ o ìyà ò ń ṣe omi ọbẹ̀ o àjẹyàmọ́ o bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká lọ ní confidence ká determine ni stubbornly determine ká determine pẹ̀lú rálì ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ìyà ò jẹ wá tá wà lu òyìnbó yìí ìyà ò jẹ wá Ọlọ́run mo fẹ́ lè sọ pé bí 70% tó bá tá wà lu òyìnbó ìkà kan ni wọ́n ní ìkà làwọn aráàlú òyìnbó ni àwọn aráàlú òyìnbó tán sọ pé Nàìjíríà dáa Nàìjíríà ṣì máa dáa Tinubu ló máa ṣe ẹ dúró fún 2027 àṣẹ nígbà tí èèyàn bá fogún ọdún pinlẹ̀ wèrè ìgbà olówó fẹ́ já ó fẹ́ lọ́dún mẹ́rin ó ti lọ́dún méjì àti ìrìn nǹkan kan kò sítátà lójú yányàn ó sọ pé kẹdúró olórí burúkú làwọn tó wà lóyún ìbò yẹn o àfi àjẹ tó ń sọ pé Nàìjíríà ṣì máa dá o ọmọ wọn fẹ́ máa fi yín sínú ìyá ni o wọ́n fẹ́ kẹ́ máa dìpẹ́ẹ̀dì láwọn lórí ni o wọ́n fẹ́ kẹ́ máa kọ́dé láti ìlú òyìnbó kọ́ máa rán yín pé kẹ́ lọ́wọ́ báwọn ra
epo sí mọ́tò àwọn, kẹ́ lọ máa bá wọn fọ mọ́tò àwọn, kọ́ máa rán yín, kọ́ sọ yín di kúùkù pé kẹ́ máa ṣe oúnjẹ, kọ́ gbà yín lálágbàfọ̀, tó bá lọ kọ́ gbé peanut owó lé yín lọ́wọ́, wọ́n fẹ́ kẹ́ máa ṣe ẹrú àwọn títí ayérayé ni. Even kò jẹ́ family yín gan pàápàá ni ìkà ni wọ́n. Ẹ tó bá sọ pé Nàìjíríà dá pé kẹ́ ṣì wà nínú Nàìjíríà, ìkà ni wọ́n. Ẹ sọ fún onítàn kó máa bọ̀ Nàìjíríà. Tó bá yẹ pé ìgbé ayé rere tó ń gbé nílùú òyìnbó nìyẹn, tó ń sọ fún pé Nàìjíríà dá, ìkà ni wọ́n. Àfi ajẹ má fi ayé ni wọ́n, tó ń fúnni lóko òdí ọ̀pẹ ni wọ́n. Ìkà ni wọ́n, aláìdá ni wọ́n, èèyàn burúkú ni wọ́n. Kẹ́ni má ní ni wọ́n, abatẹni jẹ́ ni wọ́n, abínú ẹni ni wọ́n. Wọn ò dáa. Family tó bá sọ fún pé Nàìjíríà dá, ẹ̀yẹn sọ fún wọn nísìnyí pé ẹjọ́ sísá mi ẹ̀dẹ̀jọ́ ẹ bá mi ṣe físà kí mi náà wá bá yín nílùú òyìnbó. Wàláhì ohun tó máa sọ fún yín ni pé ìlú òyìnbó máa dáa. Ọlọ́run ìwọ̀n ló máa sọ fún mi pé ìlú òyìnbó máa easy, kò máa easy bẹ́ẹ̀ ṣe ń wo yẹn, kò máa sí nǹkan kan lóyún òyìnbó. Olórí burúkú ni wọ́n ò fẹ́ kẹ́ wá ni. Wọ́n ò fẹ́ kẹ́ wá gbádùn táwọn gbádùn lóyún òyìnbó ni, wèrè ni wọ́n, abínú ẹni ni wọ́n. Bẹ́ẹ̀ ni aṣunú ni wọ́n. Ẹ má dá wọn lóhùn. Ìgbé ayé rere ó dá láti gbé, freedom dá, òmìnira dá. Kò sí ohun tó dàbí òmìnira. Kéèyàn jí láàárọ̀ kínú ẹ̀ dùn, inú dídùn ló mórí yá wà, kínú ẹ̀ dùn, kó dùn láti inú ni. Kì í ṣe pé kéèyàn máa ṣàtìkè mojú wọ́n lè máa rí gbà ojú ẹ̀ fún irọ́ o. Ìdùnnú àti inú ló ti máa ń wá. Ó dẹ̀ máa ra ìdéètì síta ni. Ẹni tí inú ẹ̀ bá ń dùn tó bá wà happy, ẹ máa rí lójú ẹ̀. Ẹni tí inú ò bá dùn, tẹ́ bá rí pé powder ló ṣán mójú tó fi ń fọ̀ sára ẹ̀ kí inú ẹ̀ dùn, ẹ máa rí lójú ẹ̀ náà. So ìgbé ayé rere tí èmi yìí, tí àwa tá à ń pè fún òmìnira ilẹ̀ Yorùbá, ìgbé ayé rere tá à ń fẹ́ fún ẹ̀yin ìran mi nìyẹn, ẹ̀yin ọmọ Yorùbá. Ṣé ti gbọ́? Òmìnira dùn. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe lè rómìnira yẹn gbà ní wípé torí Tinúbù ò rán yín o. Gbogbo èmi làwọn tó wà ní house yẹn, wọn ò rán yín, olórí burúkú ni wọn. Gbogbo àwọn ti Yorùbá náà, àwọn gọ́vnà, gbogbo wọn pátápátá tá a rán lọ, gbogbo àwọn mínísítà wa tá a rán lọ wípé kó máa lọ ṣojú wa, wọ́n kàn dàbí sombi ló dàbí Lásán Rock. Ẹ mọ̀ pé sombi kan máa ń lọ ní sombi ò gbọ́ nǹkan kan. Wàláhì wọn ò gbọ́ nǹkan kan. Rọ́bọ̀tì ni wọ́n. Tó bá ní yes náà ní Lásán Rock. Tó bá ní no náà ní Lásán Rock. Wọn ò lọ́jì torí titi yín. Wọn ò lọ jà fún yín. Wàláhì wọn ò lọ jà fún yín. Àpò wọn àti ikùn wọn lọ jà fún. So ẹ̀yin lẹ máa gbára yín sílẹ̀. Ẹnu èèyàn lèèyàn fi ń kọ méje. Àìlè sọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí burúkú ni. Bẹ́ẹ̀ ni àbúrò mi Monday 7 star Monday Abiola, ẹ ṣé gan, ẹ ṣé mo dúpẹ́. Mo ń bọ̀. Mi láì glasses láti máa lò. Ó máa ń ìwọ̀n ni mo rí ń tòsí ni. Wọn ò lọ jà fún yín. Fún ara yín lẹ máa jà fúnra yín. Bẹ́ẹ̀ ni Ọlọ́run gan ò fẹ́ kéèyàn jẹ́ coward, kéèyàn máa ṣojo. Ìgboyà gan Ọlọ́run fi ń rìnrìn àjò ẹ̀. Ọlọ́run gan láì kéèyàn ní confidence, kó bold lórí ẹ̀tọ́ ẹ̀, kó ní confidence, kó stubborn. Bẹ́ẹ̀ ni a máa ṣe rally yìí o. Wàláhì tójò bá rọ̀ èèyàn ọmọ ọ̀rá mi nínú ẹ̀jẹ̀, ẹ jẹ́ ká ṣe rally yìí. Tóòrùn bá ń rọ̀, ẹ jẹ́ ká ṣe rally yìí. Tọ́yẹ́ bá mú, ẹ jẹ́ ká ṣe rally yìí. Tí snow bá ń jáde, ẹ jẹ́ ká ṣe rally yìí. Kò sí nǹkan tó lè jáde tẹ́ bá ti determine, tẹ́ bá ti stubbornly determine. Ẹ ní wo nǹkan tó ń ṣẹlẹ̀ pátápátá. Ẹ di gbogbo ẹrù yìí bí mo ṣe ń sọ. Tẹ́ bá ti ń lọ fún rally, Àríṣe Kọ́lá Azeez kò ní bàjẹ́ fún yín ìyá mi. Glasses mi ò rí ẹ ṣe. Mo rí tàti bẹ̀rẹ̀ yẹn. Ètò kù kan ṣe ó ń ṣe bí akọ́mọ yẹn bá mi mú. Hello love, my baby. Kò sí, ó ti wà lókè, ó ti gùnkè lọ. Mi ò ríran pẹ̀lú glasses. Òun ló wà sálẹ̀ ni. Olúwa sálẹ̀ mo ṣe rí ti ẹ̀rọ tí kí n lè rí nǹkan kà dáadáa. Mo fẹ́ kà, mi ò ríran dáadáa. So hello, please can you give me the other glasses? That green one in my room. Thank you love, thank you. So ẹ jẹ́ tóòrùn bá rùn, ẹ jẹ́ ká jáde ṣe rally ni. Tójò bá rùn, ẹ jẹ́ ká jáde ṣe rally ni. Tọ́yẹ́ bá mú, ẹ jẹ́ ká jáde ṣe rally ni. Even kí snow máa fall ní Nàìjíríà, kó máa fall, ẹ jẹ́ ká jáde ṣe rally ni. Tẹ́ bá ti determine. Ohun tí èèyàn bá determine, èèyàn máa ń ṣe tán ni. Èèyàn máa ń jáde tán ni pé yes, kò sí ohun tó fẹ́ ṣẹlẹ̀. Ẹyẹ máa àbúrò ìbùkún Nàìjíríà gọọmẹ̀ntì kò ní dáa fún wọn. Kí ló fẹ́ ṣe fún wa? Wọn ò bí ìyá alájà wọn dá. Tó bá rí papọ̀, wọ́n máa sá lọ lọ́ba Tinúbù, ó máa bẹ̀bẹ̀ fún. Tó bá ní àjálẹ̀, ó máa sá wọnú àjálẹ̀ nítorí pé ẹ wo ẹ lọ́mọlé gbogbo wọn àti gọ́vnà àti mínísítà àti sẹ́nítọ̀ àti honourable àti president ẹ lọ tó bá ṣòṣù ṣe máa ṣe wọ́n ni. Thank you my baby. Ní bàjẹ́ fún yín ìyá mi, gbogbo àwọn ọmọ yín lẹ máa jèrè wọn. Àmì o, the only solution to our problem is Yoruba nation. Bẹ́ẹ̀ni elder voice original cannot speak Yoruba to your daughter or son. Okay. Ọ fún mi lẹ́la ojú kan. Ọmọ mi, o ṣé mo dúpẹ́ ọmọ mi, ọmọ dáadáa.
fún mi lẹ́la ó tọ́ dẹ̀ ni ẹ̀la ojú kan ọmọ mi ìwọ mọdù ọba tó lúmirin ìwọ onílẹ̀kùn bẹ́ẹ̀ ni òní kọ́kọ́rọ́ ẹrú wẹ́wẹ́wẹ́ ni wọ́n fi ń ṣe ilé ìwé ọmọdé mi ìmọ̀ tán o ọmọ aṣáki tó ṣoge ọmọ aṣàlọ̀ ṣáájú ìjà ó ṣe gan ó ṣe ọkọ mi ó ṣe ọmọ Oòduà ó ṣe ọmọ Yorùbá àbí mo ti sọ Yorùbá sí inú náà ti ń dùn ó ti ń jó ẹ má bínú òótọ́ lẹ sọ ẹ correct mi. Are you coming for the rally? Gbogbo wo lè jáde tán bàbá mi elder voice of Nigeria gbogbo wo lè jáde tán àwọn ọmọ ṣe mídíà àwọn ọmọ gbóhùn sókè torí lórí burúkú ní Nigeria government ẹ mọ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé ya wèrè ọmọ ọ̀tá àgbàlagbà ni wọ́n sọ lórí gidi gan so àwọn ọmọ dẹ́kọ̀ máa tí gbogbo ẹ náà kọ́ la máa jáde tán àwọn kan wà tó jẹ́ pé wọ́n máa jáde tán máa wà ní underground àwọn akọ́dé àti ẹ̀ka máa pariwo pé ẹ bá wa sọ fún Tinubu o bàbá kọ́ọ̀lù ní Tinubu o Tinubu ti fẹ́ ṣe ọmọ Yorùbá léṣe o United Nations ẹgbàá wa lọ́wọ́ Tinubu o EU ẹgbàá lọ́wọ́ Tinubu o US ẹgbàá lọ́wọ́ Tinubu o níjọra nìyẹn bá ṣe máa pariwo nìyẹn gbogbo ò lè jáde tán tí ògbọ́n bá jáde tán ọlọ́jọ́ kan ọgbà mọ́nu ilé náà o ṣé kò ní sáwọn nǹkan tó máa gbóhùn sáfẹ́fẹ́ ni tó máa fi mọ̀ tágbàáyé máa fi mọ̀ pé nǹkan kan genocide ọlọ́run tiẹ̀ ní jẹ́ wọn tiẹ̀ lè ráwa pa wípé nǹkan kan lọ nílẹ̀ Yorùbá kọ́ má bàa ráwọn ọ̀ràn mi pa so ìbéèrè tó dalẹ̀ béèrè yẹn gbogbo ò lè jáde tán àwọn kan tó jẹ́ pé àwọn kan la máa gbé wọn síta torí olórí burúkú ni wọn ò ní fẹ́ kí àwọn news Nàìjíríà wọn ò ní fẹ́ kán gbé wọ́n máa fẹ́ máa pa àwọn ọ̀ràn mi mọ́lẹ̀ ni so àdẹ nígbà kan pa wọn so ojú wa báyìí a máa lò báyìí a máa wò báyìí ni a máa ran ojú yẹn báyìí ni hydrogen lamp lójú yẹn máa jẹ a máa ran ojú yẹn báyìí tá a máa fi gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí ni CCTV ojú wa báyìí a máa gbé síta báyìí ni DSTV lójú wa báyìí a máa gbé síta a máa ti máa lọ pàdé gbogbo kámẹ́rà yẹn sórí igun mẹ́rin ilẹ̀ Yorùbá tẹ́ pé tó bá ṣe wèrè máa ṣe wọ́n ni ẹ mọ̀ pé lórí burúkú ìkànnì àwọn Nigeria government náà wèrè ni wọ́n ò dáa ẹ̀jẹ̀ èèyàn máa ń dàbí omi lẹ́nu wọn ni so gbogbo ò lè jáde fún rally bẹ́ẹ̀ ni iṣẹ́ jagunjagun ọ̀tọ̀ iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ọ̀tọ̀ iṣẹ́ àwọn tó fẹ́ ṣe rádìó ọ̀tọ̀ iṣẹ́ oníkálùkù ló níṣẹ́ tó fẹ́ ṣe bẹ́ẹ̀ ni ohun tèmi yàn láàyò lélẹ́yìí kò dẹ̀ sẹ́ni tó rán mi jáde mo nífẹ̀ẹ́ ràn mí ni wàláhì bí ò pa mí ìyà ò jẹ mí báyìí alihamdulilayi mo dúpẹ́ fọlọ́run bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ ràn mí bí wọ́n ṣe ń ṣe sí ilẹ̀ wa wọ́n ṣe ń ṣe fún ìran mi mo rí pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ni mo dẹ̀ dé inú ìlú yìí mo wò pé kí ni nǹkan tán ní ìwọ̀nba nǹkan tán ní wọ́n fi ń tọ́jú wa wọ́n manage nǹkan tán ní dáadáa bẹ́ẹ̀ ni wọ́n fi ń tọ́jú àwọn ẹrù bí ojú mi ṣe mí kí ló ṣojú mi láàárọ̀ yẹn ẹ má bínú glasses mo kọ́ lò yẹn wọ́n ló ti fa kinní yẹn sí mi lójú o mo kàn manage ẹ̀ ni so ni mo ṣe jáde so ní kí n máa prolong matasha gbogbo ò lè jáde àwọn la máa gbóhùn sáfẹ́fẹ́ báyìí la máa sọ pé ẹ gbà wá o Nàìjíríà gọọmenti o wọ́n ti fẹ́ ṣe báyìí o olórí burúkú làwọn Nàìjíríà gọọmenti o apayọ làwọn Nàìjíríà gọọmenti o wọ́n ní ìgbé kíké ní iṣẹ́ ẹ̀yẹ kìíní kan òróǹkan àwòrán anyway so ìbéèrè tó dalẹ̀ béèrè our culture must not perish yes I support you Yoruba nation is the way bẹ́ẹ̀ ni bàbá mi ẹ ṣé sir Yoruba nation no going back ẹ ṣé mo dúpẹ́ thank you sir so bí so ẹ̀yin rán mi ẹ jáde ni o torí pé àmọ́ yìí pé Buhari ti pa Nàìjíríà náà Buhari ló pa Nàìjíríà já sòtò tán Buhari ló pa Nàìjíríà òun ló pa Tinubu Tinubu ló kàn bẹ́ẹ̀rì ẹ̀ tán pátápátá Buhari ló pa Nàìjíríà Tinubu ti wá bẹ́ẹ̀rì ẹ̀ ó ti bẹ́ẹ̀rì ẹ̀ báyìí wọ́n ti fi cement wọ́n ti fi plaster ẹ̀ wọ́n ti plaster débi pé ó ti kú tán pátápátá so oníkálukú máa lọ ni kí Ìgbò máa lọ Haúsá máa lọ kò sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà mọ́ wọ́n Nàìjíríà is a scam Nàìjíríà is a scam ẹ jẹ́ ká máa lọ Nàìjíríà government bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́lẹ̀ Yorùbá máa dúró wà láì gbogbo jẹ́ tọ́lọ́run mi nǹkan mọ nǹkan tó fún mi ní confidence yẹn tó fún mi ní courage mi mọ nǹkan bẹ́ẹ̀ wà láì bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́lẹ̀ Yorùbá máa dúró Ọlọ́run tọ́lọ́run ti sáyẹ̀nsì ni ilẹ̀ Yorùbá máa dúró Nàìjíríà government olórí burúkú ni má ṣàǹfààní èèyàn ní bẹ́ẹ̀ ni ẹ wo tí àwọn ọmọ Yorùbá tó bá jáde fún rally Nàìjíríà government tẹ́ bá wá attack wa tẹ́ bá wá attack peaceful rally tẹ́ bá wá attack peaceful rally tá fẹ́ ṣe àwa náà máa fún yín ní language tẹ́ fẹ́ Ọlọ́run language tẹ́ understand la máa fún yín èmi ò threat yín o jẹ́ mọ̀ pé mi ò sọ nǹkan kan báyìí nísìn mo ń sọ pé Nàìjíríà government tẹ́ bá wá attack peaceful rally táwọn ọmọ Yorùbá fẹ́ ṣe peaceful rally torí pé bàbá Tinubu ó ní àgbà wa búra láwùjọ béwe ò ṣe ọ́ ẹ rántí ọjọ́ àná ò tẹ́ dàbí irú wa bàbá Tinubu kò yẹ kó máa ta yín lára
tí ẹ bá ń ṣe apani tí ò fẹ́ kọ́ múdà kọjá lórí òun bàbá Tinubu ẹ̀yin náà ṣe rálì mo lè gbé jáde mo lè gbé ìyẹn mo lè gbé rálì 4 ọ̀tọ̀ọ̀tọ̀ jáde tẹ́ ṣe tẹ́ fi disturb ìjọba Jonathan bẹ́ẹ̀ ni rálì tí ẹ̀kọ́ lẹ ṣe bẹ́ẹ̀ protest lẹ́yìn ṣe rálì làwa fẹ́ ṣe àwọn kan rálì làwa fẹ́ ṣe àwọn ò ṣe protest 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́ fi disturb ìjọba Jonathan Gani Olóyè àṣẹ wa àṣẹ tó ẹ ṣe sà ẹ ṣe gan thank you bàbá Tinubu ẹ má joyè apani tí ò fẹ́ kọ́ múdà kọjá lórí òun o ẹ ṣe peaceful rally ẹ disturb ìjọba Jonathan so àwọn ò dẹ̀ disturb ìjọba yín no a ní right lábẹ́ òfin àgbáyé láti ṣe rally so peaceful rally la fẹ́ ṣe ẹ má disturb wa o ẹ má ràn àwọn DSS ẹ má ràn àwọn military ẹ má ràn àwọn uniform ẹ má ràn àwọn police ẹ má ràn àwọn army wa kó wá disturb wa tó bá wá bá wa kó wá guide wa ni kó wá protect wa ni torí pé lábẹ́ òfin àgbáyé a ní right láti ṣe rally bẹ́ẹ̀ ni a ní right láti ṣe rally o ààrẹ bá nǹkan jẹ́ nǹkan wa ní nǹkan ọmọ Yorùbá ni a tún lè bá nǹkan wa jẹ́ náà ká tún máa ṣe pé a tún máa tún ṣe no àwa la ní nǹkan wa nígbà tá a kì í ṣàrùngún tá a kì í ṣàpà peaceful rally ni so ẹ̀yin ni kẹ́ má wà rán àwọn tó máa attack wa kẹ́ má rán àwọn hoodlums wá bá wa láti sọ àwọn ẹsẹ̀ máa forí gbèpè ni wọn ti ẹ̀bí àwọn yẹn lẹ́yìn bó ṣe bá rán wa ṣùgbọ́n ẹ̀yin fún ara yín ẹ má wà sẹ́yìn kíkọ́ máa pa wọn torí gbà yẹn lè máa kó àwọn machine gun jáde machine gun tẹ́ ẹ̀ lè gbé lọ bá àwọn Boko Haram àwọn olùkarawa àwọn bandits àwọn mabuda nínú igbó Sambisa àwọn ìbọn táàrí irú ẹ̀rì táàmù ìpínlẹ̀ Nigeria government ní ìgbà yẹn lè máa gbé wá bá àwọn ọmọ Yorùbá ẹ má wàá bá wa o peaceful rally ni o àmú nǹkan kan dání o àmúgí àmúgò àmú nǹkan kan dání peaceful rally ni nǹkan tí mo kàn lè advise àwọn ọ̀ràn mi ní pé torí pé lórí burúkú Nigeria government ọ̀hún lè ṣe kọ́ má wùwà wọn nǹkan tí mo kàn lè advise àwọn ọ̀ràn mi ní pé tó bá ń lọ kán mú aṣọ kán dì sínú kerosene kán jẹ́ kó so kerosene kán fi sínú nylon kó má bàa dry kán dé pa tàbí kán mú powdered milk tó fi mu tíì kán dà sínú ike ragolis water tó ní omi nínú kán ṣèkẹ kán gbé sínú báàgì tó bá wà lẹ́yìn in case tó bá fi tear gas torí pé oníṣe ni wọ́n máa ṣe wọn kẹ́ fi bọ́ ojú yín kó má bàa ní effect lójú yín ìyẹn nìkan náà bẹ́ẹ̀ ni self determination is our right and it's not a crime bẹ́ẹ̀ ni irú yẹn nìsín wọ́n fi ń protect ara wọn ni wọ́n fi ń defend ara wọn ni wọn kò ń ṣe nǹkan tó wà harmful tó lè pa yín lára so yẹn nìkan náà mo lè sọ pé káwọn ọ̀ràn mi mú dání so peaceful rally ẹ má jẹ́ kí lè dàbí èyí tẹ́ lọ ṣe ní endsars tẹ́ lọ pa àwọn ọmọ ọlọ́mọ o pẹ̀lú pàṣẹ pé respect ara yín fún ara yín respect Nigeria is a scam àwọn ọmọ ọlọ́mọ tó mú flag Nigeria dání tó ń jù báyìí tó ń jó tó ń jẹ bread and butter tó ń jẹ rice tó ń jẹ jollof rice tó ń ṣe fàájì ara wọn tẹ́ẹ̀dẹ̀ ràn yàn pé kán lọ pa wọn tẹ́lẹ̀ kán yin tàùtàù fún wọn ẹ má jẹ́ kí lè rí bẹ́ẹ̀ o ẹ wò kẹ má wàá bá jẹyan yín níṣu o ká má bàa fún yín ní language tẹ máa understand o á jẹ́ pé ẹ̀yin lẹ kọ́kọ́ tẹ ejò ní rùmọ́lẹ̀ ẹ̀yin lẹ kọ́kọ́ tọ́ka ní rùmọ́lẹ̀ nìyẹn o àbá yíjà o àbá tìjà jáde o peaceful rally ni o bẹ́ẹ̀ ni we are all going to coming out Yoruba nation must come to stay during our own life bẹ́ẹ̀ ni inshallah lágbára Ọlọ́run àsìkò tí wáyé ní Yorùbá nation máa dúró bẹ́ẹ̀ ni torí ìyà yìí ti pẹ́ ìyà yìí ti tó gẹ̀ àti expire Nàìjíríà ti expire ní 2014 kí ló dé tó ṣe fẹ́ ká lọ àwọn olórí wa náà dẹ̀ mọ̀ ìkà ni wọ́n bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ o wàláì wọ́n mọ̀ ṣùgbọ́n wọ́n wò wípé ìyà yẹn ṣì ń dùn mọ́ wọn wàláì ẹ̀yẹ jẹ́ kí gbogbo ká ṣera lóṣùṣọ́ kí gbogbo jáde báyìí nísìn wọ́n máa sá lọ ni kò sí gbogbo pátápátá lọ ní passport ìlú mi lọ́wọ́ wọ́n máa sá lọ ni ẹ jẹ́ ká dìde kò sí ohun tó fẹ́ ṣe bẹ́ẹ̀ náà fúnra la máa gbára wa sílẹ̀ bàbá Awólọ́wọ̀ náà sọ bẹ́ẹ̀ ṣé mo kí bàbá Awólọ́wọ̀ nígbà tó wà láyé bàbá Awólọ́wọ̀ kì í ṣe tó yá àwọn náà rí wọ́n ní ohun tágbàlagbà bá rí tọmọ ìkéré bá gun orí àjà kò lè rí bàbá Awólọ́wọ̀ náà ti rí wípé àwọn táwọn jọ kò tó pọ̀ yìí láwọn Yíbò láwọn Fúlàní láwọn Haúsá yìí pé àwọn 99.9 kìnìún láwọn eléyìí lè jẹyàn báwo ni ìrìn àjò ọmọ Yorùbá ṣe fẹ́ rí ní ọjọ́ iwájú ní ọjọ́ ọ̀la táwọn bá lọ tán lọ́ fi fohùn sílẹ̀ yìí pé tó bá yá ọmọ Yorùbá fún ara wọn ló máa dìde tó máa gbára wọn sílẹ̀ bẹ́ẹ̀ ni àsìkò ti tó ẹ jẹ́ ká gbára wa sílẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní ọ̀rọ̀ àgbà tí ò ṣe lówùúrọ̀ àṣẹ lọ́jọ́ alẹ́ ẹ jẹ́ ká gbára wa sílẹ̀ kò sí ohun tó fẹ́ ṣe wọn lè pa wá torí ẹ̀ náà ni irú àwa yìí náà àwọn mídíà káàkiri tó ń pọ̀ irú brother mi mass burial dádì mi bàbá lẹ́kìtì ẹ má jẹ́ dárúkọ brother mi Akalamago TV sister mi àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá ó pọ̀ ẹ má jẹ́ kí n dárúkọ sister mi Lady K sister mi Yorùbá Wuyì sister mi gbogbo àwọn sister mi Yeye dára gbogbo everybody ẹ má jẹ́ kí n dárúkọ
brọ́dà mi Ọmọlúkà àwọn mídíà ti pọ̀ jù ẹjọ́ má jẹ́ kí dárúkọ wọ́n pọ̀ gbogbo àná gbogbo apá la máa gbóhùn síta báyìí pé brọ́dà mi ìmọ́lẹ̀ Yorùbá á ti pọ̀ jù mídíà Yorùbá ti pọ̀ jù bẹ́ẹ̀ ni Ọlọ́run ò dẹ̀ ní gbóhùn lẹ́nu wọn wọn ò ní tẹnu gbó bí ọwọ́ tó máa gbọ́ máa pariwo síta pé United Nations olórí burúkú ni yóò èyí lẹ́kọ̀ọ́ EU kò ní dá fún gbogbo yín o ẹ wá gbà wá o èyí lẹ́fà wá sínú oko ẹrú tẹpẹtẹpẹ láwọn máa fi fún wọn tẹpẹtẹpẹ mọ́ọ̀mì rẹ pé kìdẹ̀ tí náà má ṣe pé mọ́ ẹ má jẹ́ ń ṣe pé mi ṣe pé tó mi ṣe pé àríṣe kọ́lá assist ṣe rí ìyá mi láti last month ni àwa tí ń retí rally tí àwọn sọ yìí bẹ́ẹ̀ ni gbogbo àlà ń retí Ọlọ́run mo fi ń làlágan pàápàá bàbá wa Bánjí Akíntóyè ní àwọn retí kí wọ́n jẹ́ kí a mọ ọjọ́ tí rally náà máa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni everybody ló retí n bá ń sùn báyìí rally n bá ń jí báyìí rally ni pẹ̀lú àṣẹ Èdùmàrè mo mí pé tí kì bá ti ṣe àwa ẹ jẹ́ ń dá dúró bẹ́ẹ̀ náà anyway ogun gan bẹ́ẹ̀ ni gbogbo àlà ń retí àṣeyọrí la máa ṣe bẹ́ẹ̀ ni àṣeyọrí ni lágbára Ọlọ́run àtìlẹ́yìn Ọlọ́run àṣeyọrí ni bẹ́ẹ̀ ni ìjà yìí máa dàbí ìjà David àti Gòláyátì ni a máa gbé Nàìjíríà gbé gọọmenti ṣanlẹ̀ ni wọ́n máa sọ pé ìjọba ò ṣe bàjẹ́ ìjọba ò ṣe bàjẹ́ ìjọba olórí burúkú àwa gangan níjọba citizen níjọba ṣọ́pọ̀ tó wà ní kò ní dá fún gbogbo wọn mélòó ni gbogbo àwọn ìjọba tẹnu wọn bá kò tábàjẹ́ kan lo divide and rule fún wa tí ẹnu wa kò tí wọ́n máa fún àwọn kan lówó àwọn kan tẹ́ pé Ọlọ́run mi fẹ́ ṣe pé Ọlọ́run ti bàtíláyé wọn jẹ́ ò ṣe pé Ọlọ́run ti bàtíláyé wọn jẹ́ owó ti rọjú mọ́ wọn tábàjẹ́ kan fi owó bí irú Dúpẹ́ Onítìrì concubine number 82 by 2 aláṣẹ odò mi sílà kùkùté ojú ọ̀nà tán fún lówó tán ní kó wá fi ṣe divide and rule fún wa bẹ́ẹ̀ ni tó jẹ́ pé òun náà ọmọ Yorùbá ni tó kò mọ̀ pé ìran òun náà máa wà nínú ìran Yorùbá anyway ṣá ọmọ Fúlàní ló ń bá sùn so ó prefer Fúlàní ju ìran Yorùbá lọ olóṣì ni so tó bá jẹ́ kí àwọn kankan fún àwọn kan ní owó kí wọ́n fi dàárín wọn rú ká máa lọ ẹ wo bí ìgbà tí a kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn èmi náà ti wà nínú ìrìn àjò Yorùbá nation yìí ti pẹ́ àjọ bẹ̀rẹ̀ ni ó kò jẹ́ pé àwọn operate ní underground ni àwa ń ṣe ní ọmọ òru là ń ṣèkà ni ọmọ òru là ń ṣèkà làwa ń ṣe ni àwọn operate underground ni nígbà tó sún mi ni mo mọ̀ pé no jẹ́ gbójú dáre kò ní dá fún Nàìjíríà government wọn bí wọ́n dá bẹ́ẹ̀ ni ẹ̀yin wò nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ Yorùbá nation yẹn tí ó gbẹ̀ wọ́n ṣú àyà Nàìjíríà government kan ń ja ìrú bá wọn bàbá wa Tinub tó jẹ́ pé ó gbùdù gan nínú divide and rule ó ti rán àwọn oríṣiríṣi wá ó rán bàbá Adéníran bàbá Adéníran mi tẹ̀fẹ́ bú bàbá yẹn mọ́ mi ìfẹ́ ẹ má jẹ́ ń bú wọn mi olórán bàbá Adéníran wa tó ń lọ gbọ́ gbogbo information wa tó lọ ń gbé fún Nàìjíríà government tó ọmọ bíi ta fẹ́ rìn sí tó rán àwọn èèyàn wa lóríṣiríṣi tó rán Dúpẹ́ Onítìrì wa bí ìfẹ́ dárúkọ tó rán àwọn èèyàn wa lóríṣiríṣi nígbà yẹn tí tó fi mú jẹ́ kí Dúpẹ́ Onítìrì kó fi dá Yorùbá nation sí méjì bẹ́ẹ̀ ni kó fi dá Yorùbá nation sí méjì if not ẹ̀rí bá ṣe ń wò ṣú ẹ jẹ́ ká padà sígbà yẹn báyìí ní ìsìn Dúpẹ́ Onítìrì ti lọ àlọ́ra mi láti láàárín ẹnìkan kì í ráàbọ̀ ẹ̀ gbogbo ẹ̀yàn ọmọ Dúpẹ́ Onítìrì tẹ̀tẹ̀lé lọ irọ́ ló ń pa fún yín ẹ̀ tí ìgbàlẹ̀ Yorùbá kankan ó ń parọ́ fún yín ni ó ń fi yẹn dè yín ni títí di 2027 tí bàbá Tinub tún máa fi wọlé olóṣèlú Dúpẹ́ Onítìrì ẹ jẹ́ kí o gbá papọ̀ kẹ́nu wá kò ká tún máa ó ṣú ẹ mọ bí pé omi jẹgbélé náà tó ń wó ṣú bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí o gbá máa ó ṣú kẹ́rù bà Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì kí gbogbo wa jáde tán bẹ́ẹ̀ ni kọ́ máa rí wa wọ̀ kọ́ máa rí divide and rule lò fún wa àwa gangan níjọba níta ni lè bá yan bá ìjọba jà àbí òrè ìjọba rẹ̀ àbí ìjọba fẹ́ ṣorí burúkú ni bẹ́ẹ̀ ni àwa gangan níjọba ẹ má dá wọn lóhùn a lè bá ìjọba jà bẹ́ẹ̀ ni ẹnu wa àlòbọn àlòhùn kankan ẹnu wa tá bá pọ̀ tá bá jáde tí o bá jáde tán ìjọba gan wa sá lọ ni ẹ lọ wo Kẹ́ńyà ni ẹni bó ṣe sá lọ Kẹ́ńyà ni nígbà táwọn ọmọ Kẹ́ńyà tí o bá jáde tán tó wọnú ìgbìmọ̀ aṣòfin wọn lọ tó ibi tó ti ń ṣòfin tó wọ bẹ̀ lọ gbogbo pátápátá sá lọ ńbẹ̀ ni gbogbo wọn pátápátá wọn sá lọ ńbẹ̀ nígbó ni gbogbo wọn sá lọ mo rí báyìí ni tó lọ ń jẹun nínú igbó tó ń gbóúnjẹ fún wọn pẹ̀lú sùúrù lọ́rùn bẹ́ẹ̀ ni wọ́n sọ pé ẹ̀yìn ò lè bá ìjọba jà ṣé ìjọba kọ́ làwọn tó sá lọ yẹn ni wọ́n sá lọ ni táwọn ọmọ ìlú bá bínú tán ìjọba ò lè fèsì wa ó kàn pé àwọn kan ti láìpẹ́ owó jù láàrin wa ni ṣe ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn mọ́ ẹ jẹ́ ká jà fúnra wa ṣe ti gbọ́ so bí mo ṣe ń sọ lọ Nigeria government ojú mi ń ṣe bákan láàárọ̀ yìí. ẹ má bínú. So Nigeria government tẹ́ bá attack peaceful rally wa a máa fún yín ní language tẹ́ understand ni o language tẹ́ understand la máa ṣe fún yín o ẹ má jáde wá bá wa o kò dẹ̀ sí nǹkan tẹ́ lè ṣe fún wa bẹ́ẹ̀ ni igi téèyàn bá fojú ré náà ló máa ń gúnyàn lójú o igi téèyàn bá ẹ̀rọ àfiwá sílẹ̀ ni ẹ̀rọ àfiwá sílẹ̀ à ń ṣàwọn ọmọ ensars
àdé ń ṣe àwọn ọmọ bad government ẹ̀rọ àfiwá sílẹ̀ o tí ní bá ẹ mọ̀ wo tẹ bá fẹ́ try wa ẹ ṣàrà ẹ jẹ́ kó ra lọ ní peaceful ni kó ra lọ ní peaceful ká má lọ sí orí ẹmu àánú torí gbà yẹn lè máa mọ̀ yìí pé ẹ kàn gbé Nàìjíríà gọọmenti lórí ni o ẹ kàn fi yẹn halẹ̀ mọ́ àwọn ọmọ ìlú ni o àwọn ọmọ ìlú nágbára o tí irin bá kan irin ìkan máa tẹ̀ ni o Nàìjíríà gọọmenti wàláì tí àwọn ọmọ ìlú tó bá bínú tán ẹ máa tẹ̀ fún wa ni o ìyẹn ló ń pè ní tí irin bá kan irin ìkan máa tẹ̀ ni o ẹ máa tẹ̀ fún wa ni o eléyìí ò ṣe pé mò ń tẹ́tì o ẹ ra fi wá sílẹ̀ peaceful rally ni nà á nẹ̀tọ́ sí lábẹ́ òfin kí ló dé ẹ ṣe yàkà báyìí ẹ ṣe fẹ́ ká sọ̀rọ̀ báyìí ó jẹ́ pé tó bá ti ń sọ̀rọ̀ tó bá ti fẹ́ gba ọmọ Yorùbá sílẹ̀ nínú ìyà ẹ̀hún lẹ máa ń fẹ́ dojú kọ báyìí ẹgbẹ́ Délé Fárótìmí wọ́n nítorí pé Délé Fárótìmí sọ pé Nàìjíríà ò work ẹ lọ gbé ṣé kò sí freedom of speech ní Nàìjíríà ni ṣé kò sí àyè láti lè sọ nǹkan tó bá right ní Nàìjíríà ni ṣé ẹ tún lù ṣe ni ṣé Nàìjíríà dá ni kí ni very dark man ṣe ẹ lọ gbé very dark man ẹ parọ́ ọmọ ẹ ní ó ṣe money laundry ẹ ṣàfẹ́ pa lẹ́nu mọ́ ẹ fẹ́ gbogbo ẹ̀ náà ọgbọ́n náà ní sàkámàjẹ ni ẹ fẹ́ pa lẹ́nu mọ́ ni kí ló dé ṣe Sunday Adéníyì Adéyẹmọ ògbówó ṣá gbogbo àwọn tó bá rí pé wọ́n ti fẹ́ gba ìran Yorùbá sílẹ̀ ẹ máa ń fẹ́ pa wọ́n ni torí pé wọ́n ṣe no going back àgbà tó ti ń ṣe rálì ẹ̀ tí ṣe Sunday Igboho tó ti ń kó wa jẹ tó ti ń ṣe rálì kò pa èèyàn kan rí kò pa èèyàn kan báyìí rí kò ní ẹ̀jẹ̀ èèyàn lọ́wọ́ ẹ lọ jólè ẹ̀ lálákọ̀ọ́kọ́ ẹ rí pé kò stop náà ẹ ń pè àwọn bá ń pè lẹ́yìn òjòyè ń pè lẹ́yìn pọlíṣà ń pè lẹ́yìn kó jáwọ́ kí ló dé ẹ ṣe yàkà báyìí Nàìjíríà gómìnà ṣe yà ó ti tán fún yín o ilé ayé yìí ti bàjẹ́ ó ti tán fún yín bẹ́ẹ̀ ni díẹ̀ ilẹ̀ wà báyìí nísìn so nǹkan tẹ bá fẹ́ jẹ láti ìsìn lọ́ka tó gba ilẹ̀ Yorùbá wa ẹ tètè máa jẹ́ o àdín lọ́wọ́ torí pé a máa gba ilẹ̀ Yorùbá wa ni ohun tọ́lọ́run ti sáyẹ̀nsì ni kò sí ohun tẹ lè ṣe sí bẹ́ẹ̀ ni Nàìjíríà àti wórí rẹ o wómú ìgbà tó ti fọ́ kì í ṣe é mú kọ́ o wómú àti wórí yín Nàìjíríà àti tẹ Nàìjíríà àti tèṣù mọ́lẹ̀ àti tẹ Nàìjíríà mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀rọ èèyàn ẹni kò lọ pa èèyàn kan kí lẹ̀ ṣe ẹ̀ torí pé ó sọ pé ẹ má pààrọ̀ mi mọ́ ó sọ fáwọn Fúlàní pé ẹ má pààrọ̀ mi mọ́ ẹ má bá rán mi sùn ẹ má ṣe kinní kan mọ́ ẹ má fi màálù jókòó wa mọ́ ẹni kò lọ pa ṣé yà wèrè ní Nàìjíríà gọọmenti kí ló dé àṣe mọ́ à ń ṣe Yorùbá bẹ́ẹ̀ ni à ń ṣe Yorùbá ẹ jẹ́ ká à ń ṣe Fúlàní ẹ jẹ́ ká máa lọ àdé ń ṣe Ìgbò ẹ jẹ́ ká máa lọ Ọlọ́run dẹ̀ ti fomi là wá láàrin bẹ́ẹ̀ ni Ọlọ́run ti fomi là wá láàrin ẹ jẹ́ ká máa lọ sí kí ló dé ẹ̀rọ àfiwá sílẹ̀ ni ẹ̀yin rán mi ẹ jáde fún mega rally ni o please ẹ jẹ́ kó gba àwọn èèyàn mọ̀ pé kì í ṣe pé àwa fẹ́ bá ìjọba jà o ohun tí àwa fẹ́ ni òmìnira bẹ́ẹ̀ ni òmìnira la fẹ́ kí gbogbo wa sì máa retí pé kí ló dé tó ń sá lọ òkè báyìí kí gbogbo wa sì máa retí pé bóyá bàbá wa olóyè Sunday Igboho ń bọ̀ àbí wọn wà òun ló ó kàn sá lọ òkè ní ṣá ohun tó yẹ kí olóyè Sunday Igboho ṣe bàbá náà ti ṣe bẹ́ẹ̀ ni ó sá lọ òkè ni ó dẹ̀ important lóòótọ́ ó sá lọ òkè ni kí ló dé bàbá náà ti ṣe kì í sì ní bàbá náà ṣe bàbá ó sá lọ sókè anyway mo rí bí ẹ̀ka ń bẹ̀ náà ó kàn sá lọ sókè ni bẹ́ẹ̀ ni òótọ́ ni o òótọ́ ni ẹ̀yin òótọ́ lọ sọ o bẹ́ẹ̀ ni òótọ́ ni o brother mi Àríṣekọ́lá Azeez bẹ́ẹ̀ ni òótọ́ lọ sọ kì í ṣe pé dandan kí ogun máa ṣe pé tíṣe Sunday Igboho bá wálé àdíjáde fúrálì ẹ ṣera yín wàláì ẹ ṣera yín ibi ò pa ṣe Sunday Igboho wàláì ṣe Sunday Adéníyì Adéyẹmọ ògbówó ṣá owó baba dami ẹkùn ọkọ Nàìjíríà gọọmenti ẹkùn tó máa fi kú tẹ bá ṣe pé ṣe Sunday Igboho wálé torí ká mọ̀ kóun lọ́lọ́run fi rán bẹ́ẹ̀ ni àwọn náà lọ lè pè lọ lè ṣe kí gbogbo yín máa jáde ṣùgbọ́n má wàá wò bẹ́ẹ̀ o wípé ṣe Sunday Igboho wálé ní jáde ẹ má joyè à ń torí ọjà ní kí ló ń ṣe lẹ́kùnlé òun kọ́mẹ̀ntì yẹn kàn ró lọ sókè ní mi ò ẹ má bínú dádì wa mi ò rí Àríṣekọ́lá Azeez please be reading my mi ò ti lọ sókè ni mo dẹ̀ ń try láti sọ̀rọ̀ okay let me write in English and you should be interpreting it in Yoruba man okay kò sí wàhálà àwọn points tẹ̀lé mú òótọ́ ọ̀rọ̀ ni òótọ́ ọ̀rọ̀ tẹ̀ ń sọ bẹ́ẹ̀ ni tó láwọn ènìyàn máa ṣe pé ṣé sí Sunday Igboho Adégbóyè Adégbóyèga Adéyẹmí ẹ ṣe Ìgbòho ń bọ̀
kò sí gìrìgìrì òòṣà ẹkùn ọkọ̀ Fúlàní ẹkùn ọkọ̀ Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì bẹ́ẹ̀ ni àti ẹ̀sọ́nà ni àsọ́nà ni a mọ̀ pé Sunday Igboho ọ lè wà ẹ̀ ṣáàjẹ́ káwò pé bóyá tí wọ́n bá tiẹ̀ wálé káwọn kan ojú mi glasses wọn kọ́ ló yẹ ti bá ó bá mi lójú jẹ́ torí òun ni mo rí ó jẹ́ kí orí ẹ̀ torí pé àwọn olómi ló sọ pé bẹ́ẹ̀ ṣe Sunday Igboho tí ó wálé àwọn ò ní jáde àwọn ò ní ṣe kíní àwọn ẹ má ṣe bẹ́ẹ̀ o ẹ má ṣe síbẹ̀ ẹ má jẹ́ ẹ má joyè báwo ló ṣe ń pòwe yìí èmi àtòwe ṣá anyway ṣá mi ti gbàgbé but anyway ẹ jáde ṣe Sunday Igboho ìyà ò lè jẹ wọ́n ẹ jáde ara yín jára ìjà torí èèyàn kan ẹ sì ìjà torí ara yín ni torí ara yín torí àrọmọdọ́mọ yín torí ara yín torí àrọmọdọ́mọ yín torí ilẹ̀ yín kọ́ má bàa gba ilẹ̀ yín kí ilẹ̀ Yorùbá má bàa parun ó tiẹ̀ parun tì ilẹ̀ Yorùbá ò parun bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ má jẹ́ kí àwọn Fúlàní tí ilẹ̀ láti ẹ̀mọ́ pé wọn ò lè gbalẹ̀ wa náà wọn bí wọn dá ṣùgbọ́n ẹ mọ́ ní ẹ jẹ́ ká tètè gbé ọ̀bọ wọ̀gbẹ́ kọ́bọ tó gbé wa wọ̀gbẹ́ torí pé wọ́n ń bọ̀ what I'm trying to say àríṣekọ́lá ṣiṣẹ́ ṣe sà what I'm trying to say is that we should try as much as possible not to be expecting Olóyè Sunday Igboho all what Olóyè Sunday Igboho supposed to do. He has done it for us. Yes, he has done it for us. Yes, he has done it. He has done it for us. We should come out in mass on that day. Yes, gbogbo yẹn jáde tán ṣé Sunday Igboho ti ṣe ti sọ bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe ti tiwọn wọ́n ti là wá lójú transformer ni ẹ mọ̀ pé òun ló là wá lójú ni tí ó bá ṣe Sunday Adéyẹmọ Igboho ṣá ẹ mọ̀ pé wọ́n bá ti parun Yorùbá gan Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ tí Sunday Igboho ló là wá lójú ẹ jẹ́ sọ fún yín ṣé Sunday Igboho gan pẹ̀lú bàbá wa Professor Banji Akíntóyè àwọn ló jẹ́ ká mọ̀ wípé a lè lọ wípé a mọ̀ pé Yorùbá ni wá náà pé a lè lọ wípé wọ́n ti ẹ̀ là wá lójú gan ẹ má jẹ́ pòlọ́ mọ́tà wọ́n là wá lójú gidi gan ni bẹ́ẹ̀ ni àwọn pẹ̀lú bàbá Professor Banji Akíntóyè ló jẹ́ ká mọ̀ wípé a lè lọ a nẹ́tọ̀ láti lọ wípé 1914 amalgamation ó ti expire ní 2014 wípé àti expire wípé a lè lọ tó bá bá wa ja ìjà yẹn ṣí Sunday Adéyẹmọ Igboho ṣá transformer ńlá bí àṣà màmí kan màmí àṣeyọrí wọn á sọ wípé àwọn ni mo yá ohun wọn lò àwọn ni mo yá wọn á ní transformer ńlá tó múná wọlé tí ò gbọdọ̀ lánà ó lánà tì bẹ́ẹ̀ ni ṣí Sunday Igboho àwọn ní transformer tó múná wọ ilẹ̀ Yorùbá tó ń là wá lójú tó jẹ́ ká mọ̀ wípé ẹ̀yin rán mi ẹ dìde àwọn Fúlàní wọ́n fẹ́ dọ́gbọ́n gba ilẹ̀ yìí ni àjẹ́ndà Usman Fodio wọ́n fẹ́ fi gba ilẹ̀ yìí ni ẹ dìde ẹ̀yin rán mi Ọlọ́run ẹ wò ó ká gbé gbòsàgbòsà fún wọn tọ́lọ́run tó wá fi mo sì máa ń sọ tọ́lọ́run tó wá fi brọ́dà mi Kóìkì Ọláyọmí Kóìkì àwọn mídíà náà pọ̀ tó ń ṣiṣẹ́ takuntakun àwọn mídíà ti ṣiṣẹ́ dànù Ọlọ́run àwọn mídíà Yorùbá ti ṣiṣẹ́ dànù ó ti ṣiṣẹ́ dànù gan-an ó ti ṣiṣẹ́ dànù so but kíkan ṣàmúyàn kan láàrin wọn brọ́dà mi Ọláyọmí Kóìkì ta ló sọ pé mídíà èèyàn lè fi mídíà balẹ̀ ayé Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì jẹ́ ó fi mídíà balẹ̀ ayé Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì jẹ́ ni pé a bá sọ pé àwọn ni last man standing àwọn ni last man standing ó fi mídíà balẹ̀ ayé Nàìjíríà ó ti kú tán pátápátá ó ti kú tán YouTube yẹn ti kú mo dẹ̀ pé ọmọ mi ó ti lọ sùn padà nìyẹn àárọ̀ Sunday àwọn pé kí n má dì sọ kó sí ẹ̀gbọ́n ni torókè ló wà ìsàlẹ̀ lèmi tí ń ṣe program òun tí